gbẹ́nu òkùnkùn fi mọ́lẹ̀ ṣayọ̀. ṣé bí wọ́n ní kó má wá ó ní ọ̀rọ̀ mi ò tà ó sójú alágbọ̀ràn máa rí ojú ẹ̀ máa rí. àkàtì gbọdọ̀ fọ́ọ̀mù gbọdọ̀. mo sọ fún ẹ sẹ́fà tàbí pé lọ wá gbogbo ọ̀nà kó lọ bẹ gẹ́ òyìnbó tó ní bọ́ọ̀ sí mi lẹ́nu. ẹ̀yin lẹ kó bá mi jàre ìwọ àtàfà kálàfà sọ pé kí n break up pẹ̀lú ọmọ yẹn ni ọ̀rọ̀ mi bá máa rí báyìí. ọmọdé ń ṣe ẹni o ò tí ì rí nǹkan kan kàsàkàsà ṣì ń bọ̀ lọ́nà. ó gbọ́dọ̀ kú ni o torí kú ni èrè ẹ̀ṣẹ̀. nígbà táfà ní ká gbàwé pé kó má bàa rógun wàhálà níbi iṣẹ́ ṣó wá rí ibi tó yọjú sí báyìí. ṣorí mo fẹ́ kó ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó máa ń sọ níta torí ọ̀rọ̀ ẹnu ẹ̀ òun ló kóyà jẹ báyìí. ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ dẹ̀ ti ṣe nǹkan tó máa ń ṣe ó ti ṣẹlẹ̀ kí ni mo fẹ́ ṣe gangan. ṣé èmi ní nǹkan míì tí màá ṣe ni má má gbàdúrà yìí náà ni àmọ́ kí wọn náà fi sínú àdúrà kó lóun má jẹ́ kó rógun alákòóbá. ṣé wàá rí i pé ọ̀rọ̀ tí mo sọ padà ṣe mo lẹ́ni bá jókòó tí Ọlọ́run kò ní jogún fún. ọmọbìnrin tí mi ń tẹ̀lé ẹ̀ bí mo ṣe kó sínú ọpọlọ ẹ̀ tó lọ ń lọ́ọ̀bù mi bó ṣe ń lọ́ọ̀bù mi nìkan dẹ̀ ń dà sí. ọmọbìnrin wo ló sọ. Selina náà. Praise the Lord. jí. Olúwa fẹ́ lò yín nínú àjàrà ẹ̀ Olúwa fẹ́ lò yín nínú ọgbà ẹ̀ gangan. àwọn DSU àwọn tèkù àwọn Sunday àwọn yẹn ni disciple mi o Ọlọ́run àtẹ̀lé mi báwọn Paul ṣe ń tẹ̀lé Jésù. ṣé o gbàgbé pé ṣe fọkàn bí Olúwa ló fọkàn bí. dádì mo gbàgbọ́. ká làwọn àgbààgbà náà tí wọ́n kọ ẹ̀. àwọn àgbààgbà kan ni wọ́n kọ́ mi ìyẹn lóbi ẹ̀mí Ọlọ́run ló darí. àǹtí Ṣọlá wá sí ṣọ́ọ̀ṣì wa lẹ́ẹ̀kan péré àmì sí Ọlọ́run dẹ̀ balẹ̀ wọn lórí. tó wá tàṣìkò kan àwọn abẹ̀ sí ń fi kan nura wa o. kí ni júbà nìkan fẹ́ dá ṣe sóhun nìkan lè dá ṣe ni. kí ló rí gan kí ni júbà rí. Ọlọ́run ò ní ṣe yín ní adọ́run mọ́ òtítọ́ o. ṣé wọ́n sọ wípé jàmbá máa ń ṣòkúta jọ o òde èṣù àjẹsára àwọ̀ àjẹsára pọ̀ o. mọ̀júnà skoda gbọ́n pátá ẹ̀ tó ti gan tó wà ń lé tó bá ta ọmọ ìta máa mẹ́kì ni. pátá ìjà ìwo ló ń wá kiri orí pátá ń jí mi rí ni. Mr. Usman. Ma? Báwo lára yín? I'm okay. Báwo ló tán fọyín? Kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ó ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀. Ariwo yẹn kọ́. Ìgbà tẹ́ ti fún mi láwọn òògùn kò rò mí mọ́. So, màmá yín pàkà ń lọ ìbẹ̀rẹ̀ máa kí wọ́n sí. All right, màá ṣe mọ́. Ó máa fún wọn láàbọ̀. Mr. Usman. Sir. Ìpín ti ń wà òkè.
Kàn ṣì máa ní láti rest fún 1 or 2 days. 2 days. Ẹ má wọrí tí ẹ bá lè lo 2 days pẹ̀lú wá mi báyìí a máa discharge lọ́la. ọjọ́ kan ẹ ṣe bá lọ́sùn náà ṣe lè fẹ́ ṣe. Ẹ ṣe gan dókítà. Doctor, ẹni tó wà wọ́n tí wọ́n tún ti ń bleed. Bleeding? Bẹ́ẹ̀ ni sir. Excuse me. All right, sir. Hello, Miss Tura. Hello, bọ̀dá mi. Báwo ni? Bọ̀dá mi, dáàdì wa ti kú. Daddy ṣe kí ni? Daddy. Bẹ́ẹ̀ni, dáàdì ti kú. Àtàárọ̀ láti ń try nọ́mbà yín kò lọ ni. Okay, a máa máa retí yín. Ẹ má pẹ́. Okay. Tura kí lọ. Nípa àwọn ń bọ̀. Ẹ̀rù ti dá bẹ́ẹ̀ yẹn. Jẹ́ ká wọlé ká lọ console àwọn ìṣó ti gbọ́. Wọ́n má sunkún. Ṣé pé dáàdì mi ti kú náà nìyẹn? Má sunkún mọ́ mi Tura. Bàbá sunkún láti mi dọ̀là kò lè jí wọn. Èmi bá mi. Daddy. Bọ̀dá mi ẹyẹ sunkún mọ́. Tẹ́yìn bá ń sunkún kí ni káwa ṣe? Sọ́ra yẹ. Sọ́rí ayé. Ìwọ tó jẹ́ ọkùnrin tó yẹ kó máa pẹ̀tù sáwọn ìyá ẹ̀. Sórí bí wọn obìnrin ó tún lọ́kàn sọ fún ọ. Ó ti tó o. Aṣọ́wó láwà pẹ́ẹ̀rí náà ni. Àìsàn lákú ń wò. Ẹnì kí ìrọ́ lọ́jọ́ wò. Daddy máa sọ báyìí. Ó máa sọ báyìí. Ẹgbẹ́ lẹ́nu ẹ̀ sọ fún yàn. Tó sọ fún yàn ọkùnrin kan wọn náà ni. Ọkàn ni. Ó wá. Lo ìwọ́dà. Yusumani dáadé ọlọ́rẹ̀ gbẹ̀dà. Ó ti pè wọ́n lórí fóònù. Wọ́n láwọn ń bọ̀. Ọlọ́run sọ dé láyọ̀. Ẹni ọgbọ́dọ̀ ẹgbẹ́ mi ọgbọ́dọ̀ gbọ́rọ̀ ẹ̀ kókó níbí. Ẹ gbọ́dọ̀ ké ní ibi. Olórí ẹbí. Kí ló tún ṣe yìí? Rọ̀kì bá pè kó pè mí. Rọ̀kì bá pè mí láàárọ̀ yìí. Ó ní dáàdì òun kú láàárọ̀ yìí. Bọ́mú ló lé wọ́n jẹta náà. Ìwọ lọ́wọ́ kí la fẹ́ ṣe báyìí? Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí o. Kí ló bá dé tí àwọn èèyàn kàn ń kú báyìí? Wú níbo ló ń lọ ná? Mo ò lọ sọ́jà mọ̀ jẹ́ kájọ máa lọ ká lọ wò ó jọ tó lọ́rùn.
báwo ni. Fẹ́mi mo kó gba àwọn òògùn yìí lọ́sìn. Bá mi kó sí ward. Bọ́tà nígbà mi àti ta ló bá yẹn yọ drip ọwọ́ yín yẹn because I'm somehow confused. Mo ní kó kó sí ward fún mi kí ló pé pẹ̀lú nǹkan tó wà lápá mi tí mo yọ mo ní kó bá gbé kó sínú ward tó bá dé gbé síbẹ̀ kó mú. Kí ló dé? Ṣé tí wọ́n attend sínsìn ló tó gba ẹgbẹ́ ìkọjá ṣé òun ẹnì kankan tó gba ẹgbẹ́ ìkọjá ni. Ẹ má sọ fún mi pé patient test ti discharge ló lọ yìí. Òun ni náà patient mi ni even mo tún lè pè ibo lẹ̀ ń lọ bẹ́ẹ̀ lòun ojúmọ́ mi náà. Ẹ jẹ́ lọ sọ fún dókítà tẹ́ ẹ̀ bá ti iṣẹ́ ń bò mí. Iṣẹ́ ń bò mí bá wò ó iṣẹ́ wo lẹ̀ ń tún sọ ń sìn mí. Ẹ fẹ́ jẹ́ ọ̀rọ̀ yín ṣeré ẹ má falẹ̀ sunkún. Ó tẹ̀lé ọmọ aṣọ nìyẹn. Bẹ́ẹ̀ni. So òfin mọ́tò pọmọ lọ́mọ bẹ́ẹ̀ yàrá máa gbá ojú ẹ̀ ó yà gbókùn tó olóṣì náà ẹ̀yin lẹ́ máa pọmọ aládùúgbò olóṣì náà olórí púpọ̀ ní. tọ́mọdé bá kú wàá kú gbé wọlé mú un. Bọ́ọ̀lù mọ́tò. Èrè ayé ni. Ẹ̀yin lẹ́wọ̀n kọ́ mọ́tò náà láti. Báwo ọmọdé ó tó pẹpẹ? Dàgbàlagbà wá kèrègbè. Ohun àwa mi ò tọ́ o. Máa fi gọ̀ǹgọ̀ fa mọ́ra. Ayédáyé owó. Àdìjú bẹ́ẹ̀ ni. Àmì o ṣe àmọ́ o ṣe gan. Ẹ kú ìjókòó. Kó ṣì kó gbẹ́nu òṣìṣẹ́ dànù jọ sọ fún mi ṣé bàbá ẹ̀ ló kú ni. Mo dẹ̀ ti mọ nǹkan tó ń ṣe ẹ o ti rò páàní fún ẹ ní sálárì ni mo ní pé kó fún mi lómi tó tutù ó wá ń gbé gbóná wá fún mi. Kó ṣì kó gbómi jáde fún mi jàre. a ní màmá ẹ̀ tó ń rárá mà. a ti ẹ̀dùn pẹ́ bí gbogbo ètò ṣe ń lọ ìtọ́lọ́run lójúmọ̀ ẹ̀kọ́ gbà ní ẹgbẹ́ ẹ̀yìn dà bá a ṣe fẹ́ kórí náà ó ti rí bẹ́ẹ̀ lọ. adúpẹ́ wọ́n ti fẹ́ gbẹ́lẹ̀ tán. Wọ́n ti gbẹ́lẹ̀ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ilẹ̀ lórí òkú káfílẹ̀ bu ẹ̀gbọ́n wa láṣìírí kọ́mọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́jẹ́ kọ́lọ́run tẹ sáfẹ́fẹ́ Ọlọ́run kúkú ṣe mùsùlùmí òdodo lẹ́gbọ́n mi inú ẹ̀sìn náà sì ni ọkú sí kọ́lọ́run bá fi kú ìṣe bàdà fún un. àmì arábì. ẹ jọ bàbá adúpẹ́ pọ́n tẹ̀ tí ń gbẹ́lẹ̀ báyìí níbo la máa ti rówó ta máa fún wọn torí kò sówó kankan lọ́wọ́ àwa o. ó kéwé ó gbọ́ tí Yorùbá sọ pé ẹni bá fẹ́ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò kọ́ máa bu ẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ni bàbá yín jẹ́ sáwà ojúṣe tiwa ní ká fi lẹ̀ bu ẹ̀gbọ́n wa láṣìírí ẹ̀yẹn ẹgbẹ́. ṣé wọn ló mọ ọkọ wọn ní tí wọn ṣe ni ẹ̀tọ́ wọn ni ó sì di dandan kí wọ́n ṣe é. ẹ má bàbí ju ọmọdé ni kò yé ẹ̀yin dà bó wà ní oṣù mọ́ tóun làkọ bí òkú ọ gbọ́dọ̀ bu yẹ̀pẹ̀ sí bàbá rẹ̀ lójú ọfẹ dé Ọlọ́run sì sọdé láyọ̀ àtàlàáfíà Ọlọ́run sọdé láyọ̀ àtàlàáfíà yóò bu yẹ̀pẹ̀ sójú bàbá ẹ báyìí ẹ wo mi ẹ dákun o ẹ já ṣe gàyà fẹ́ kún o ọkùn tó kù ẹ já ṣe gàyà fẹ́ kún ẹ ìwọ́dà ẹ bó wà ní ti àwọn ará ilé kéṣù ṣe ẹ ti sọ̀rọ̀ kíkà fẹ́ràn wọn bá wà. Ẹ jẹ́ ká máa
living in a shop last week. Since the rented the where the mother violent and get a sense of this. Doctor, since the new responsibility, Bishop has what much is transfer wins account cash out and it's what the balance my cash Bololo tó ti jà wí dọ́kọ̀ ẹjọ́ tó lọ ẹ má ṣe ní o kẹ́rí bọ̀bọ̀ yìí pẹ̀lú mọ́gbó yẹn fi mọ́tò fi gba ọmọ tó gbá yẹn tí àwọn ọmọ yẹn ò bá balẹ̀ kò lè tó bí balẹ̀ tó ti ṣe èrè ẹ̀gbọ́n ṣé torí pé ibo ti gba ọmọ mi mú ẹnu. ẹ̀gbọ́n ṣé mo mọ̀ ní kí mi tọ́ tẹ́lẹ̀. mi ì fẹ́ mọ̀ ẹ̀rí. ẹ̀yin náà wọ́n ti dókítà sọ́nsì wọ́n náà mo ti ya bíṣọ̀pù lásán lórí. wọ́n ti wá gbé kó mi balẹ̀ láì kí ló bí mi jù báyìí lọ. nǹkan tí mo rò sí bí àwọn olè transfer bí ọ̀rẹ́ ta lọ sí ìbámu ìmúlò. ó sọ yẹn tẹ́lẹ̀ káàdùn ti sọ yẹn tẹ́lẹ̀ ó rà ní láti sọ pé bóyá à ń bára wa já ìjà àwọn tí ò yẹ kó 100,000 ìlú alójú ẹ̀ ló ń gbá sálárì èèyàn mi ní ẹ̀ á ní wọn ló ti sọ gbogbo yẹn kò ní bàjẹ́ fún ẹ̀ dókítà ẹjọ́ sọ bí kò máa lọ. Account tàwa ní 100,000 yẹn lọ. Dókítà nínú àkáǹtì wọn bẹ̀rẹ̀ ní. Ẹ̀yin ní bàbá ọmọ náà. Ẹ̀yin ìyá ẹ̀. Owó kan dédé ń lọ sí àkáǹtì yìí. Tẹ́ bá ti lọ sẹ́tù béèrè fún àwọn kàṣíà èmi máa mú bó ṣe máa dé ọwọ́ àwọn ọ̀rẹ́ tó mọ̀ ṣe pé dọ́tọ̀ ẹ̀yìn sẹ́tù owó ẹ̀ lọ́sẹ̀ and ẹ̀yin náà ṣé bóyá kẹ́ ṣì wà lókè kẹfà arrest níbo lè ní sọ. Dókítà ibi tí mo wà very very important sí èmi nìkan ló yé ẹ jẹ́ ìtètè máa lọ Mr. Osman sá ẹ̀mí iṣẹ́ máa gùn jẹ̀ ní ibi tí mo wà very important sí èmi nìkan ló. ẹ̀yin dà àbí àtún ní wò mí ta tún lè pè tó jẹ́ ibi ìsúnmọ́ ní nọ́mbà mi ta tún lè pè. nọ́mbà ẹ̀yọkọ̀ péré tó ní ni. nọ́mbà kan péré tó ní. láì yẹn nìkan ló ń lò kó dẹ lọ. ó ga o bọ̀bọ̀dá Usman mọ̀ pé òkú dáàdì muslim ni wọ́n àbí ṣòro la fẹ́ sin wọ́n ni. kí tiẹ̀. àwọn ẹ̀jẹ̀ fún ilẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ jàre kọ́ máa gbọ́. ẹni fariwo ẹni sọ̀rọ̀. tani o. Salamu alaikum. Aba. Kò ní ṣe lẹ́yìn nìkan. Ìyàwó ẹ̀ ń sunkún ní. Mo sunkún. Ẹ má sunkún. Ṣẹ́rí kò sí tí ó ṣẹlẹ̀ láyé tí ó ti ṣẹlẹ̀ gbáyàwó Ànábì rí. Gbáyà ní Muhammad. Sallallahu alaihi wasallam. Ọmọ Ànábì kúnjọ ọdún léyà gangan. Ànábì ni ó sì kí múmbàrí fún wọn. Ànábì wá dé múmbàrí ní wọ́n à ń ṣe tẹ̀kìbírù tí í ṣe Allahu Akbar. Ó yẹ kó ṣe lẹ́ẹ̀kan tí wọ́n lọ bí ẹ̀mẹ́rin ẹ̀márùn títí dórí ẹ̀mẹ́fà. Ọlọ́run wá pè Jibril ló pé lọ sọ fún òjíṣẹ́ mi pé ṣó ti gbàgbé pé wájú mi ló wà ní. Èmi lọ́ba tí pa ni, èmi lọ́ba tí jí ni. Èmi lọ́ba tí yọ òkú jáde inú alààyè tí yọ alààyè jáde inú òkú. Nígbà tí Jibril wá sọ fún Ànábì létí, Ànábì ṣe wá compose ara rẹ̀, ó wá forí kalẹ̀. Lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo léyàtà wá ń kí lónìí kò sí tá a bá ṣe tẹ̀kìbírù yóò pé méje. Sábàbí láti ṣèrántí tí n tó ṣẹlẹ̀ sí àná Muhammad. Màá bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan kí nìkan ẹ̀kọ́ wa náà ni pé ẹ má jẹ́ kí ẹlẹ́ran ara ni wá yóò dùn wá àmọ́ ẹ má jẹ́ ó pọ̀ jù ẹ jẹ́ arántí pọ́lọ́n lọ́ba tí pa ni òun lọ́ba tí jì ni. Tó bá ní kí gbogbo òdílé yìí ọmọ sí kò sẹ́ni tí ó bí ọ wá yọ èèyàn kan jáde kúrò ńbẹ̀ pé kí ẹ̀yin tó kù kẹ́ ẹ máa ṣẹ̀mí ẹja fọpẹ́ fọ́lọ́run ọba Ọlọ́run ṣàánú wa. Ẹ wá rí ní báyìí a fẹ́ máa lọ kí mọ́gírìbì náà mo ní sáré yà ká sáré ṣètò tó kú pàápàá ń bọ̀ lẹ́tẹ̀kù sí ká lọ kírun kúlà kí ọjọ́ tó lọ. Àfa òótọ́ ni àwa náà mọ̀ bẹ́ẹ̀ ó yẹ kí n ti ọjú sí gan ní ọ̀dọ̀ àwọn jàmọ́ ṣé ẹ rí àkọ́bí ẹ̀gbọ́n mi kò sí nílé ọ̀dẹ̀ gbọ́dọ̀ dé ó gbọ́dọ̀ bu yẹ̀pẹ̀ sójú bàbá ẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ tiwa ní tí wọ́n fi tẹ̀lé tiwa dó
àkọ́bí gbọ́dọ̀ bóyá pẹ̀sẹ̀ ojú òkú. ẹ dákun gẹ́gẹ́ bí àṣeríkà bí Quran ṣe fi kọ́ wa ó jẹ́ kó yé wa pé tó bá mú tá a sin òkú mùsùlùmí ní ọjọ́ náà ìdíwọ́ kan àbí kejì wá wáyé títí tí kò gbọ́dọ̀ kọjá ọjọ́ méje. àwọn tabaníkà wo bàbá wa ó jẹ́ ẹni tó jinlẹ̀ sínú ìsìláàmù púpọ̀ mi ò wá nífẹ̀ẹ́ kókó wọn jẹ́ nǹkan tí yóò máa tí nǹkan méjì mẹ́ta ó máa tún gùn. ẹ wò mí àfa ẹ̀yin ẹ fọkànbalẹ̀ yóò dé kó tó tó aago 9 la adé. bisimilahi rahmani rahim kuli huwallahu ahad alahau samad walam yalidi walam yulad walam yakun lahu kufuwan ahad. yóò dáa fún wọn. Allahumma amin. ntí ajánásì mi ń jẹ́ oyè ni pé kul anabi ló sọ́ngbà náà lọ huwallahu ahad ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni samadu ọlọ́run tá à ń wò ní àjíronú kan lam yaldi walam yulad ó ní mi ò bímọ ẹnìkan ò sì bí mi walam yakun lahu kufuwan ahad ó wá ní mi náà láfijọ́ kan láàrin gbogbo yín pátápátá léyìí tó túmọ̀ sí pé gbogbo tó bá wá ń ṣẹlẹ̀ fẹ́ rú tí ṣẹlẹ̀ fẹ́ dà ká máa dúpẹ́ ni pé bẹ́yìí ò ṣe bóyá ètò tún jù lẹ́yìn rẹ̀ ni ó padà ṣe tabaníkà wo bàbá tó wá ṣàìsí yìí ó jẹ́ ní tó jinlẹ̀ sínú ìsìláàmù púpọ̀. ẹ̀gbọ́n mi sí. ìyìn wá nífẹ̀ẹ́ kẹ́ jẹ́ kí òkú yìí wá pẹ́ títí wá. ọmọ àtó dé ọpẹ́ ju ọ̀la ẹ̀yin ẹ fọkànbalẹ̀ ẹ bá sọ fún àwọn jẹmọ ọpẹ́ ju ọ̀la kó tó taago 9 á sin òkú lọ́la. àbá ẹsẹ̀ ojú ò ní tí ẹ bàbá kò mọ bíbí. ọ̀dọ̀ ẹ̀sìn wo ẹ bá ní káwọn jẹmọ o ẹsẹ̀ o. wọ́n láti mú kóra mi sí yóò jẹ́ kí n mọ̀ pé kó ti fẹ́ tán ibi mo ti fẹ́ rí pọ̀ lábúlé yìí báyìí. ọkú. ẹ kúrò lẹ sà. ẹ kúrò lẹ. actually mo ń lọ sí ìlú kan ni so pé wá tó mọ́ mọ́tò mi lẹ́nu yẹn wọ́n á ní kí n bèrè lọ́wọ́ yín bí mo ti lè rí kóra ní àdúgbò yìí. tí aago mẹ́rin bá ti kọjá ìlérí kóra ládùúgbò mi nílùú mi. aago mẹ́rin. after 7 báyìí làwọn báyìí 7:30. táwọn bá tiẹ̀ close bí black market ń kọ́ bí mo ti lè rí. mo sọ pé ìlérí kóra ní aago mẹ́rin bíbá mẹ́tò sọ black market kọ́ red market ni. ẹ wo ibo gẹ́gẹ́ rẹ̀ ń lọ gan. abúlé Ògùn ni mo ń lọ. abúlé Ògùn. abúlé Ògùn jí o kò lè ṣe fẹsẹ̀ rìn ọmọ kábẹ́ẹ̀nì ìgbà kan gbàgbé lọ sí. ẹ bọ́ síta báyìí ẹ rí àwọn ọ̀kadà ìmọ̀ bọ́ yẹ lérí torí ẹ̀ ti sú. èmi ṣe kọ́lọ́ ní ilé. ẹ̀gbọ́n.
Hello Mistura. Wọ́n ti pìkẹ́ o. Wọ́n ti gbé. Hello bọ̀dá mi. Níbo ló wà? Gbogbo wa la wà ń bì báyìí. Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. Ẹ gbé fóònù yẹn sí spíkà kí gbogbo wọn máa gbọ́ báyìí. Kí ni fóònù sí spíkà? Okay. Olórí ṣé gbóyún gbọ́? Ẹ má sin bàbá yẹn kí n tó dé o. Ẹ má sin dáàdì mi kí n tó dé o. I'm gonna join you very soon, okay? Nana mo la wa gan. Ní mo la wa. Ẹ gbọ́ mi. Mi ò ráyè. Má bá mi sọ lọ́dọ̀ àdá lórí. Hello. Sumana. Ano. Lórí ẹbí. Ọmọ ìjọba mi. Fúnà kọ́ ti. Máa tún tẹ̀. Tún pé ó máa gbé. Ẹ rí i pé. Wọ́n ti pa. Wọ́n ṣe kí ni? Try ẹ̀ ó lè jẹ́ network. Try ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ó ṣe kí ni? Wọ́n ti pa. Bishop ló ń pariwo. Wọ́n ti pa fóònù. Wọ́n ti pa. Ìsùnmọ́nù pa fóònù. Ẹ ṣe sùúrù. Ẹ jẹ́ ká ṣe ibi tọ́rọ̀ dé dúró yìí. Ẹ jẹ́ ká ṣe sùúrù gidi gan. Nǹkan tó sọ yẹn náà la máa ṣe. A pa ọ̀nà ẹnu dà. Ábùlà àtàsí ọ̀nà ọkọ̀. Ǹjẹ́ ní kádísẹ̀ ètò. Olórí ẹbí nǹkan tó sọ yẹn ni ká ṣe. Ọ̀dà. Ṣé kó má rò kó má wo bàbá ẹ̀ kó tó. Ẹ wú wa ẹ̀yin ẹ máa wò mí lójú. Ẹ jẹ́ kó dúró ẹ̀yin náà ọ̀pẹ bí àwọn ọmọ tí. Ẹ̀yin. Ṣé àwọn ọ̀pẹ yìí náà bí títí. Báyìí ni wọ́n ṣe nǹkan mi ọ̀padà. Ẹ ṣe sùúrù o. Ẹ jẹ́ ká ṣe sùúrù kọ́mọ ìdí o. Òyìnbó ní kọ́ má fi bàbá wọn. ẹjọ ń bọ̀rẹ̀ tí ń bọ̀ bẹ́ẹ̀ tí ń bọ̀ ṣọ́ọ̀ṣì ní ìta àbùkù tí ń bọ̀ èdè ìjẹ́ ń tabo àbọ̀ ìṣeré òyà bẹ́ẹ̀ mi lọ club èsì máa ní àbíṣe sí àmì ìbákà fans. òtútù bọ́ọ̀lù bákà rẹ̀ tí wọ́n ń bọ̀ àbí. àbí mo ra ti ń bọ̀. mo mọ̀ rí o ibi mo lọ ti bọ̀ ibo lọ ti bọ̀ sọ̀rọ̀. máa jẹ́wọ́ sà máa jẹ́wọ́. mo ń bá o. Dede batiri, dede àwọn ṣájà, dede windscreen kọ̀ọ̀kan mọ́tò, ẹ̀wọ̀n ẹ̀mí jáde. Àdó ti bẹ̀ òun ni o. Wọ́n ti bẹ̀. Má gbàwọ̀ rẹ̀ kó. Ẹ̀mí àbúlọ́sí àbámi ṣí èrè ni àbúlọ́sí. Club láti mọ̀ dádì club. Títí dàrọ́ la mbẹ́sẹ̀ wá ọ̀rẹ́ ṣe wá yẹn ẹ má sọ ẹni tí o. àbí tí mo lọ ṣọ́ọ̀ṣì mo ti mọ̀. kọ́ bá bí yàrá yẹn rẹ ìwọ gbàdí ìkejì wọ́n ti ń dòlò. ìwọ ló ṣó. ṣọ́ọ̀ṣì mo ti mọ̀. ẹ wo sá ẹ máa jẹ́wọ́ ṣé oríta ta wà ní ìsìn báyìí oríta jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni ṣé tó ṣe wà yìí olóṣò mi ni o. ìwọ ni tani ló ṣe pẹ̀lú ìyàwó ló ṣe ọmọ sájẹ́ ni mo mọ́ rí. olóṣò mi ni. bí wọ́n ṣe ní wọ́n dábì Jehovah Witness wọ́n lóṣó. mi kẹ́ ẹ ló mọ. extra punishment ro máa gbà bọ́ ṣe wáyé wọ́n lóṣó. at your age. àwọn mu kéré at your age how old are you. 17 wọ́n lóṣó at 17 years. kó bá sọ ṣáàdà bí sinú wa o ṣáàdà bí lórí bíkú ní wọ́n wá o. ẹ mọ̀ kó mo ti jẹ́ wọ́n sáré jù. nígbà tó ti kọlà ọmọ 17 years ìwọ ọmọ náà yẹn ọmọge wọmi náà ọmọge ìwọ ṣáàdà bí sinú wa o. dáàdi ọlọ́dẹ ìwọ gbé dáàdi ọlọ́dẹ ìwọ rẹ kọlà yìí mo tí mo fẹ́ ni ma kọlà fẹ́ ma dájú kébà tí mo dájú ni wọ́n mi náà ọmọ 17 years ó kẹ́ mi ké wọmi náà ọmọge wọmi náà kó bá sẹ́ni tì ẹni tí rò bá sọ òun rẹ̀ máa lo against rẹ̀ in the court of law silent. ọlọ́dẹ máa lo kóòtù. Abom ṣeré ni ìdúrà sẹ́mi ṣe judgement
judgment wà ní everywhere keep quiet. wẹ́rẹ́ wọ́n ni yẹn. wẹ́rẹ́ fa kọ́ba tọ́lọ́sí lójú mo mọ̀ ẹ́ rí. àbámuṣe àbáyé ẹ̀fẹ̀ bá ọ̀rẹ́ ti da mi ti rẹ̀ yẹn àwọn tèmi ń cháchẹ́. à ń cháchẹ́ kí ni kí ni. wọ́n cháchẹ́ nóòrù mọ́jú. gbàngbàng máa ń kọ́. àwọn tèmi ń cháchẹ́ o wọ́n cháchẹ́ náà yìí fojú kọrun ọ̀lẹ́ ń sun ọ̀lẹ́ ọ̀run àwa wà níbẹ̀ àwa mi cháchẹ́ àwa mi tsọ́lọ́dẹ́ àfọwọ́gbọ́ àgbàrún mẹ́ta àfọwọ́dẹ́ olórí búkú wọ̀ ọ̀mú cháchẹ́ ó lè. cháchẹ́ ó lè bá ọ̀gbẹ́ni arẹ́wéjọ́gùn èmi lọ́dọ̀ ìjàre kí ló kú ẹ̀ kí ló kú ẹ̀ pẹ̀lú. sọ́ni kò bá lọ bẹ́ẹ̀ kí bá dẹ̀ tó platform ṣe àbá. ẹ tẹ́lẹ̀ mo ti mo lé o wá mo ti mo sieve. mo dáràn ẹ bàbá ẹgbẹ́ ọ̀rọ̀ tẹ̀mí fẹ́ sọ ni mo ṣó le. o lè bá o. omu ọba wàhálà òun ní èrè sórí kí ni flavour inú kínní flavour rẹ̀ ti séǹjì rẹ̀ o sórí mo rí yíyí rẹ̀ ọmọ ìbọ̀lá tọ̀run wọn àtàgẹ́lì rẹ̀ kọ́ tẹ̀lé. nígbà lórí burúkú rẹ̀ ń gbọ́ ṣé mo gbọ́ òun ìyá ẹ̀ mo ṣe báyìí o lè rìn gbọ́ náà lórí burúkú ẹ̀ o lè ní èrè o tífù gidi kírímínà ni o. ó ní èrè. láìpẹ́ ọkọ lẹ́yìn tó jalè. àbúrò náà ìṣeré yẹn máa jẹ. ọlọ́run o sórí iná gbé ilé o. kọ́ba ẹ̀ ń mọ̀ ọ́ rí iná ju ọbẹ̀. ṣé màá lè mọ ọba arẹ́wéjọ́gùn ní abúlé ògùn mi báyìí. wo filẹ o sórí onírẹ kó tóbi bí búdọ̀gì kí wọn tẹ̀ lọ́dà ni a mọ̀ bẹ́ẹ̀ pé Kàsálí kí ládùúgbò bíi iná ju wọn bẹ́ẹ̀ sórí kíní kàsí Akíìmù. kì í ṣe kí ẹ̀gbọ́n rẹ̀ ṣe kíní fish pond òun la bẹ fún àbí yọ bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n rẹ̀ pé Sànúsí. kí n bá ikú pa alẹ́ kí n bá tilẹ̀ pé kó bá sọ ọmọ ẹ̀ a máa fi ẹgbẹ́ ògùn alẹ́ ni. pé Sànúsí pé Sànúsí lọ́jọ́ ibẹ̀ ìrọ̀rùn yìí la bí wá láti jọ wáyà tra. hello. ọ̀kí ló ṣe é ti báwo mọ́ mi. mi ì láì bó ṣe ń ṣe yìí o ṣé ìwọ mọ̀ wípé ẹ̀gbọ́n ìlú ẹ̀ kò máa side against other family members ni. ọtí bọ́dà mi wù mí ò dáa. pé mẹ́sàn-án apá ojú ẹ̀ ìwà tí bọ́dà ẹ̀ wù wo ni ò dáa ìwà wo ni ò dáa. mo jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ tí ò yí ẹ jẹ́ ìṣàlàyé fún ẹ lẹ́nu ìyáálé mi tó wo yẹn kò láìkí wa o yes kò má máa gbé tẹ́lẹ̀ ń ṣe mẹ́rin òṣì kò láìkí wa rárá ṣé wo ò mọ̀ wípé òun ìyáálé mi bọ́tá ìlú mo ti bímọ ìlú kọ́kọ́ bímọ tọ́mọ tèmi wá fi jó lórí bẹ́ẹ̀ ni tó fi jákọ̀ọ́ bí inú ilé yìí kò láìkí wa kí níyẹn ti ń dùn tipẹ́ tí oríṣiríṣi ìgbẹ́ ló máa ń ṣe ìwọ ni kò má túra lẹ̀ o ṣọ̀nkó olúkòso máa ń yọ̀nà lẹ́nu lóru jẹ́ kó rí ẹ kó pé o jẹ́ kó rí ẹ pé má yẹ kó pa ẹ́ dànù o má jẹ́ kó pa ẹ́ dànù sókò lè máa wà àwẹ̀ gbogbo nǹkan tó ń ṣe wàá máa ṣọ̀wọ́ kó máa wò wọn má fi sọ́dọ̀ wọn rárá ó gbọ́ mi àwa mẹ́ta èmi ìwà àtẹ̀gbọ́n ẹ̀ ni ó ti gbọ́. ó ti gbọ́ mọ́ mi. ó ti wá. ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí mi ò ronú lọ síbi tẹ́ ro yìí lọ. lè ro. mi ò ro lọ. súnmọ́ ẹ̀gbọ́n yẹn máa ṣe inú ẹnu ẹ̀ báyìí wọ́n burú bẹ́ẹ̀. ó burú ìwọ orí èjì sórí ní èjì tó máa ń ta yẹn iná ló máa ń yọ lẹ́nu ṣọ̀gbó ni ṣọ̀gbó. orí mi ṣẹ̀ṣẹ̀ wá pé ní báyìí. ìwọ kan rí òun mọ̀ pé ò lójú ẹ̀mí èmi lójú ẹ̀mí bí ṣe máa rí iná òṣì yọ lẹ́nu. mẹ́rin là ń lùlù ìwọ èjì ní tọ́ba òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbà bí wọ́n bá jó nílé wọn mí ẹjọ́ lóko wá ṣẹyìn gélémọ láàrin adífáfólógé ìṣá o ẹ̀yin olóde o ẹ wá bùnmi lóde lò eruku òde. Màámi ẹ má yẹ kí tọ̀ yín rárá ó dé bí òde a máa sin dájú wa ni because ìyẹn kò lè máa payá fáwọn ọlọ́bọ̀ pété àbá ti rí òun pé à nílé sin dájú wa a máa sin wọ́n. mo sáà dákun mo fọlọ́wọ́n bá bí o sẹ́ẹ̀rí gbẹgbẹ akátẹ̀yìn títẹ̀ ń ṣeun yá kó mọ nínú yàrá yìí nìkan o dákun má gbé bọ́ọ̀tà mọ́ kó bá mi o má jẹ́ òde tajọ ṣàánú mi o. màámi ẹ ti tutù jù kí ló dé gan-an ṣe bẹ́ẹ̀ ni first wife nǹkan tẹ́ bá sọ òun làbẹ́ ń gé ẹ̀rín ẹ̀ pàṣẹ náà ká ṣe nǹkan tá fẹ́ ṣe èwo ní pé ká lè ṣe máa dúró ká máa dúró de ọmọ kọ̀ọ̀kan kọ́mọ kan tó rí ká tó sí bàbá. ọ ìgbé gbogbo ẹnu ẹ sọhùn ẹ mọ gbẹ láwìyé èmi first wife ìwọ ló sọ fún mi kí n tó mọ̀ pé mi first wife má gbé gbogbo ẹnu ẹ sọhùn n tí mo mọ̀ ò mọ̀ lójú o lè máa sọ̀rọ̀ báyìí wò ó jẹ́ kí n sọ fún ọ ẹni tí ò lẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ lápá kì í máa dásà mọ́ kí ọ o jálè rẹ kí n bọ̀ bò ó ẹrù gbọdọ̀ kíkan nírú wọn máa gbé kalẹ̀ tí fi sú wọn ìwọ ọmọ yìí
ẹ̀gbọ́n yín ní Usman o n tó bá ti fẹ́ báyìí òun la bá fẹ́ o ó dìgbò bá tó dé o ẹ ti gbọ́. mami ṣe rí tẹ́kì sọ kọ́kọ́ fún yín ṣe rí àwọn kan nínú family wọ́n ní tá a bá gbé ìgbésẹ̀ nígbà wọn máa support wa mo dẹ̀ wá ṣọ́n pé tá a bá fi lè gbé bẹ́ẹ̀ everything máa wà successful. ṣé wo mọ̀ pé rọ́lá ńlá náà pa fún yín nìṣó kan ò ní síwájú ẹ ṣe ní káwọn náà bọ́ sí gbangba kan wá wí tẹnu wọn. ẹ̀yin ọmọ ẹ má jẹ́ wọ́n tí ń ti kù tí ẹ mọ̀ kó bá mi o mò ń ké o. Màámi ẹ ti tutù jù. Màámi ẹ wò ṣe fẹ́ gbọ́ mi ò lè wá kú kò kí n joyè lè bàbá ẹ̀. Kí ló dé ṣe báyọ̀ náà ọmọ bàbá ni wá bàbá ti kú ẹ ká lọ sí nǹkan wá fúnra wa. Kí ló dé. sọ ti ẹ̀rí wọ̀rọ̀ kí bá ìgbà mo ti bí ọmọ ti mọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ìyá lásán ló jọ kò sí ní nǹkan káriwo lásán ni ìyẹn lè wá kú bọ́ kò tẹ̀ sí kú kan tẹ́ kù àmọ́ o tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́lẹ̀ ní gbọ́ tẹ́ni ti ní ìyín lẹ́fẹ́ ṣe èmi gò wà fún yín lépè wọ́n bọ́ra mi sí ọbẹ̀ wo sì fún yín lépè àfi tí ìbá sọ̀yìn àyà mi yẹ mu lókun tí mo ti kún lẹ́bẹ̀ẹ́ tí mo dẹ̀jẹ̀ lẹ́yìn lórí kí ló ṣe yín. ẹ wọ ẹ̀gbọ́n mi mi ti lọ mi ráì gbogbo tó ń bọ̀. wọn ò mọ nǹkan kan bí wọn bá mọ nǹkan ni wọn ò ní sọ tí wọn sọ lẹ́nu ìjáde àwọn náà sọ̀rọ̀ kíní kan kí ni yín kí lẹ jẹ́ abọ́ ọmọdé lórí ìyá rẹ̀ lórí ṣé kí n tó bí ni mo fẹ́ sọ ni kí ni mo jẹ́ tó mo fẹ́ lè já yín níbo ni mo ti wẹ̀rí odò mo wá wọn ìyàwó níbo tó bẹ́ẹ̀ kì í sọjú mi láti sọ̀rọ̀ ìdí Usman bá ti ṣe olè yín náà ṣe ẹ má kó bá mi. mo ní mo ń ṣọlẹ̀ náà. kó o bá sáré. mú dáadáa. máa gbẹ́ lórí kábíyú kó àbájẹ́ ẹ̀ fẹ́ bàjẹ́ ni. ẹni ra ń wá lọ ọ̀nà là ń kò ní o ẹ wo wèrè ń gbàrún kankan bọ̀ bó ṣe báyìí ó lè rí gbóòórùn náà lórí búkú e òun wo wá fọ́ ọ̀dọ̀ ẹ̀wẹ̀rún bọ̀ àbí bó ń ṣe sọ nẹ́kọ̀ọ́. bó ṣe wí náà rè ní. ẹ má dáwọ́ mo ní ọ̀dọ̀ bàbá arúgbó jóògùn ni mo ń lọ o nǹkan tí mo sọ fún ọ nìyẹn o ọ ní pé mi ò lè. ẹ wò ẹ ṣe sùúrù ẹ̀yin ọmọ Ògún àìrèmọ̀gún lẹ́yìn ọmọ Àwíṣẹ́ ẹ wò ẹ bá lórí iriwo ológun nígbó Àgúnṣẹ̀ṣẹ̀ ẹ̀rẹ́ tó dúró yìí àmọ́ mọ́ dáadáa. ẹ bẹ́ẹ̀ ni mo mọ̀. bàbá nígbà mi kọ́kọ́ rí ọmọ rẹ̀ kọ́kọ́ mú ká ra àwọn òun ìyẹn ọmọ kékeré wa ìyẹn jù wá lọ bí a 17 rí yẹn pé ra rẹ̀ omi náà mọ̀ yẹn ọmọ mi ké omi náà ké àbí kẹrin tẹ́ bó ṣe ń ké. ọmọ gbọ́ kí ni ríngì tòun rẹ̀ bó ṣe mí náà ní lómi kébì yé ìyẹn ìṣe àtọ́ àwọn lè rí ìwé má jẹ́ o. ẹ mọ̀ bínú odú ní fẹ́mi kì í ṣá ìmọ̀ tó lóko ẹ̀ṣẹ́ mọ̀ pé mi ò gbọ́dọ̀ fún wa. bí mo ti ń bọ̀ báyìí iṣẹ́ kan mo lọ rè é parí bí mo ti wá parí rẹ̀ mo wá ń fẹnu àṣẹ tèmi mo fi ń wúre fún gbogbo òlu pé kógun ọmọ jàlúwa o ẹ ṣe ìwárí pé àdúrà ti gbà báyìí ẹ dákun ọmọ mọ dáadáa. mo kàn fẹ́ kí kọ́kọ́ yá mi ní kíní olóńdè ní kí mi kọ́kọ́ fi nàkẹ́ dákú náà tó ní mọ̀mọ́ irọ́ la máa pa. ẹ mọ̀ ṣe báwọn ẹ wá gbọ́ mi o bó bá ti dòórọ̀ ọ̀la tí n bá ti ń gbọ́ kokoko báyìí mo ti mọ̀ pé ìyẹn dé ẹ wá gba ọtí yín. ọ̀dà yìí ti padà fún yín lẹ́mu ara ń tà ń wínú wọ́n lọ́ máa bí ire kan èrè ìrù kí ni tó ń wá káàkiri lóru. bàbá ibi tí mo ti ń bọ̀ wá sọ́dọ̀ yìí nínú epo ti tọ́mọ ní mọ́tò mi lẹ́nu mọ́tò gan wà nílùú tí epo tọ́mọ lẹ́nu mo ṣáà wà á lọ sọ́tún lọ sí lọ. ṣé dákẹ́ ọ̀rọ̀ àwọn tó ń wọ yìí ọlọ́run fi wọ́n ṣe gàrí tíra ẹnu bàbá ṣe bí èmi ni n ti dàbí lulu ọ mo ti gẹ̀gùn báyìí ní ìsúlóòrù mo ti gẹ̀gùn mo ti rí ẹ wo ẹyin mo ló ti ní oje ẹ mọ rẹ ẹ mọ gbàgbé o ẹ yọjú sí mi lóòrọ̀ ọ̀la ẹ ǹlẹ́ kí ni kánà kò ní ya fún mi torí ẹsẹ̀ ẹ ń fún ọ bá a bá dé lóòrọ̀ ọ̀la. kọ́nà lè máa ọlọ́run fún wọn ṣe gàrí sílà ni. bọ́bá ṣe bí bó ti rí mi lóru yìí èmi àmọ́ mọ́ di nǹkan tí ń kú ọ̀lẹ́yìn tí ń di nǹkan mi bí n bá yàkágbá ojú rẹ báyìí ò ní rìn mọ́ kí ni tó ń wá kiri lóru kí ni tó ń wá kiri. bàbá yìí tí mo kó tó tẹ̀ wá ṣẹlẹ̀ ní. kí ni tó ṣẹlẹ̀. wọ́n pè mí pé bàbá ti bí.
bàbá mi ṣaláìsí. Ìbà ooo ìbà ìbà ooo ìbà ìbà ooo ìbà gúnyángúnyán ilé ìdó tí ń gúnyán tiẹ̀ lẹ́bẹ́ 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 tí ò jùbà ìyan ọrùn wọn àmọ́ lẹ́mọ̀ rókàrókà òde ìdè tí ń roka tiẹ̀ ṣàràṣàrà tí ò jùbà ọ̀kàrú wọn àmọ́ dàkọ́tì àgbà ìnàkí tó gungi láì jùbà ń kọ́ ṣẹrẹ́ lọ́wọ́ ọrú wọn kẹ́dùn ni wọ́n fi ń ṣẹlẹ̀ egun mojúbà hóó ìbọn lọ́ta ńlẹ̀ àdó ibẹ̀rin mi ló di ọ̀wọ̀ pákúẹ́ ló di àṣán panumọ́ àlòfọ̀ níyànjẹ ìbàrẹ̀ ògún ló ń léèrè Ọ̀rúnmìlà ló tù fẹ́ ìbàrẹ̀ o ìyámọ̀pọ̀ abidọ̀ṣe kété perí ọlọ́yàn mẹ́fà ooo ìbà owó kò mí kòró owó kò mí kòró owó kò mí kòró ìgbọ̀ngbọ̀n awo òde ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n awo ògbógun elépo adíbá fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọ́kọ ìyá àwọn tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ nínú òun ò sì léjì àlùkò lápò Ọ̀rúnmìlà gbéra ó di ilé èṣù ọ̀dàrà èṣù ọ̀dàrà ní Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọ́kọ ni ìyá àwọn tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ nínú òun ò sì léjì àlùkò lápò èṣù ọ̀dàrà mú Ọ̀rúnmìlà ó dọ̀dọ̀ àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn atapájórí àtẹ̀dọ̀jọ́ àti fún yòrò òǹdó àjẹ̀dọ̀ tútù ènìyàn mọ́ mi wọ́n léṣù ọ̀dàrà kí ló dé Ọ̀rúnmìlà kí ló dé Ọ̀rúnmìlà lòun fẹ́ fọmọ fọ́kọ ni ìyá àwọn tún ṣaláìsí òun ò lókun ẹ̀yọ́ nínú òun ò sì léjì àlùkò lápò wọ́n bá mú Ọ̀rúnmìlà ó di ilé ajé wọ́n kó gbogbo retí bẹ nílé ajé wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Usumanu o Usumanu o Usumanu o gbogbo orí ajé tí ń bẹ nílé ajé pátápátá ǹjẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọbọ̀ kó mọ ohun ọ̀bọ̀ wá sílé ayé rẹ̀ àwọn tún gbé Ọ̀rúnmìlà ó di ilé olókun wọ́n ní gbogbo orí ajé tí ń bẹ nílé olókun àwọn kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ Usumanu o Usumanu o Usumanu o gbogbo orí ajé tí ń bẹ nílé olókun pátápátá ó ti di tiẹ̀ lálẹ́ òní o ó ti di tiẹ̀ láti òní yìí lọ àwọn ìyá mi ẹlẹ́yẹ tún mú Ọ̀rúnmìlà ó di ilé ọlọ́tí wọ́n ní pàkúpà báyìí ń lọ tí parí wọ́n kó gbogbo orí ajé tí ń bẹ nílé ọlọ́tí wọ́n kó lé Ọ̀rúnmìlà lọ́wọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ Usumanu o Usumanu o Usumanu o gbogbo orí ajé tí ń bẹ nílé ọlọ́tí pátápátá ǹjẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀bọ̀ mọ́ darí rẹ̀ bọ̀ wá sílé ajé Usumanu ẹ̀yìn Usumanu ọ̀ya gbọ́ ohùn mi kó dìde ọ̀ya ní báyìí kó dìde ìrì owó ìrì ọlá ìrì ajé ìrì ọrọ̀ ìrì gbogbo mọ́ owó orí ajé bọ̀ wá sórí Usumanu sọ́dọ̀ Usumanu ìrì ajé olókun ìrì ajé ọlọ́sà ìrì ajé ọlọ́tí kí gbogbo rẹ̀ mọ́ filé ayé rẹ̀ ṣe gbogbo ó di dandan kiri ajé ọwọ́ orí ẹ̀mú ló di dandan ó di dandan ó di dandan ayé kò dà ayédáyé owó ayé ti mo dúpẹ́ o ajé mo dúpẹ́ ọlọ́ṣà mo dúpẹ́ olókùn mo dúpẹ́ ọlọ́tí mo dúpẹ́ o ẹ mọ̀ ṣe ń fẹ́ yé ojú mi ṣe ẹ̀yìn wò mí wò Usumanu a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ọ̀rẹ́ yìí tí mò ń ṣe fún ọ lọ́wọ́ yìí ibi gíga gangan láyé rẹ owó tó o ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ó ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi ṣọ ní ìsìn dọ́là lọ́mọ rí pound sterling lọ́mọ rí kì í ṣe sílẹ̀ o lódìdí báyìí ni wọ́n mọ̀ òrùwá sọ́ọ̀dẹ̀ rẹ
ẹ̀yìn wá gbọ́ mi o wo fìtílà méjèèjì yìí ṣé o rí pé kan ti kú ń bẹ̀ ìkọ̀ọ̀kan tó ń wò yìí ó dúró fọjọ́ kan léyìí tó já sí wípé ọjọ́ méje ni wọ́n fi ṣe gbogbo ètùtù ajé yìí fún ọ èyí tó kù ìtú dúró fún èyí tí mò ń ṣe lónìí ọwọ́ á kù ọjọ́ 6 ṣé o mọ̀ pé bàbá rẹ̀ ti kú léyìí tó já sí wípé tọ́jọ́ méje ó fi pé wọn ò gbọ́dọ̀ sin bàbá rẹ̀ o tá a bá ti wá parí gbogbo ètùtù ajé yìí tán ṣó olókùú bàbá rẹ̀ èmi ò wá fún ọ ní ọṣẹ kan n ló fi fọ egbò tí ń bẹ lẹ́sẹ̀ bàbá rẹ̀ dáadáa tó o bá ti wá fọ̀ tán tó o bá ń gbọ́ ajé o ajé olókùn o sẹ̀ni adé o tí ì ní owó ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí nípele owó ni wọ́n mọ̀ rù wá sílé rẹ̀ ìwọ ló ní owó jù kí ni ń jẹ́ Kárúnà ò lówó owó tí ó yàrá èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wo lẹ́yìn ọjọ́ méje ìrìn eléyìí ó tún níbi tí n ò mọ̀ dé ibi tí ajé ń gbé gangan tó Gúgúlù sọ fọkànbalẹ̀ sí tí ń bímọ sí tí ń pọ̀ sí tí sì ń rẹ̀ sí n ò mú ọ délé rẹ́súrẹ́sú èmi ò mú ọ délé rẹ́súrẹ́sú n ò mú ọ bí tí ajé tí ń gbọ̀yànù lára olóṣì ṣé o ṣe tán tó fẹ́ lọ àbọ̀ fẹ́ lọ. mo ṣe tán. o ti ṣe tán o fẹ́ owó. máa lọ. ọ̀dà mo ń bọ̀. oṣù mọ́nu o mo fẹ́ mú ọ̀rìnrìn ajé báyìí. Ṣàngó olùkóso àyàrá náà àkàtà yẹ́rìyẹ́rì olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ obì o àjàlàjì ọba àkóso ìwọ lọ́lẹ́gbẹ̀rẹ̀ fẹ́fẹ́ tí ń gbébi gegele òkúta ọyá o afẹ́ rìnrìn àjò eléke adé o eléke adé o eléke adé o ó tutù bí ọ̀ṣun ó tutù bí ọ̀ṣun ó tutù bí ọ̀ṣun babaláwo tí ń rèlú àìgbọ́fà Ọ̀rúnmìlà tí ń rèlú àìmọ́ní ìlú àìmọ̀nìyàn bí ẹni ṣọ̀pánù gbọ́nrágádá onílé yìí ṣe mí pẹ̀lẹ́mọdé ibi re èrìgì àlọ́gbẹ́mí rè ibi re àìdáfà òfú kó tún mọ́mọ́ ẹlòmíì ibi re èrìgì àlọ́gbẹ́mí rè ibi re onílé yìí mojúbà o àtẹ̀dọ̀ àti fútóró tí ń bẹ nínú onílé yìí mojúbà èmi náà ni èmi ewé jogun ọmọ ewé dọ́gbọ́n mo tún ti dé o mo ti dé gẹ́gẹ́ bí ìṣe mi ẹ̀yin lẹ́ni ń dá báyìí kí n tẹ́ báyìí kí n sá báyìí kí n gbégbá funfun kí n gbé lágbé lórí kí n mẹ̀yí mìyìn kí n gbé lórí ẹkùn mo mọ̀ ṣe bẹ́ẹ̀ ti wí àwọ̀ àdáṣe ní ìhun mọ́ ìgbà ò gbọ́dọ̀ ọ̀hún mọ́ o ẹ mọ̀ di ohun mi o ẹ bá ń fàṣẹ sí i ẹ jẹ́ ó ṣeé ṣe ẹ̀yìn ó sùn mọ́nu o ibi awíládé yìí ọ̀rọ̀ bú ṣe àì tẹ̀sẹ̀ gbọdọ̀ ká tó mọ́ kéré òtútù mọ́ ara tèmi tó ń wó yìí sì kọ́ wọn mọ̀ pé bí ó ti rí nì ṣọ́ra àyè tó wà yìí ẹ̀yìn tí ọba gbẹ́sẹ̀ kú omi tó wà yìí tó sún síwájú díẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún òsì ní débi tó ń lọ. bàbá ní ibi kékeré tá a wà yìí ni màá wà ń bẹ fún ọjọ́ 6. ibi tó wà ní bẹ́ẹ̀ ni ojú bíntí báyìí lọ ibi tó ń wò yìí ẹ̀yin ni wọ́n ń pèlè eré ayé eré ayé la wà yìí. ibi ni màá ti sá eré ayé. bẹ́ẹ̀ ni ibi ló ti mọ dòyìn káàkiri tó ti sáré ayé ẹ̀yin wá gbọ́ mi o nítorí ọba fẹ́ jẹ àwọn tí yóò fún ọ lóúnjẹ ó fún ọ lóúnjẹ ẹ̀yin tọ́jọ́ 6 wọn ò fi pé nítorí ọba fẹ́ mu àwọn tí yóò fún ọ ní mímu ó fún ọ ní mímu ẹ̀yin ṣùgbọ́n kan wá ń bẹ́ẹ̀ o wọ́n wá lè dọ́dọ̀ rẹ báyìí tí wọ́n bá gbá ọ létí ò gbọ́dọ̀ gbé tí wọ́n bá ta ọ láyà ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí wọ́n bá kó panṣẹ́kẹ́ bù ọ ní gbogbo orí rẹ tó o bá ké ehe mọ́jẹ̀ ń tán kolokolo ayé yóò sì lù fún ọjọ́ ṣé ọmọ tí wọ́n ń pè ń wèrè ṣé ọmọ wèrè ọ̀yánú wá gbọ́ èmi ti jíṣẹ́ tó rán mi o ó kù wà rẹ tó bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kẹ̀yìn sí ọkọ ọ̀tá tó bá wá kù wọ nìkan gẹ́gẹ́ bí ibi tó wà tẹ́rù ara rẹ pa o. ẹ̀yin agbẹ́gbọ́hùn mi rò kú o alùkò rẹ́rẹ́ gbọ́hùn mi rọ̀ sà
ẹ̀jọ̀ ní dùn títí kó nílé ọmọ rẹ̀ lé ẹ wo àwọn lọ. bàbá àgbà mi ẹ tiẹ̀ jóná ṣebí torí owó iná ni gbogbo ọ̀nà tó bá gbà la máa gbé gbà kémi ṣáà ti náwó ni ó di dandan kí n náwó. ayé ti dayé owó gbogbo wa la fẹ́ náwó gbogbo wa la fẹ́ jẹ́ ènìyàn gbogbo wa la fẹ́ bẹ́gbẹ́ pé. Oh, Tini, what's up? Wow, you sure? Okay. And where are you? Mo fẹ́ dé ọjà ni. Oh, okay, that's nice. So, come on, question, bro. Kí wà ẹ ká wà ní oṣù méyàn làwa náà. Oh, Debbie, má bínú kó ṣe pé mo fẹ́ kí ẹ boss, mo gbàgbé ni. Mo máa ní nǹkan tó ń rònà torí mo ṣe ń wẹ̀ náà wàá ní rònú díẹ̀. Ṣé ti bàbá ìyàwó ẹ̀ tó kú ṣóhun ló rò ṣá? Excuse me, kí ló mean? Èmi ò máa mí nǹkan kan o, mi tiẹ̀ mí láburú rárá, but nǹkan tí mo kàn mí ni pé tí bàbá ìyàwó ẹ̀ tó kú yìí tí wọ́n rí sí látijọ́ ẹ̀ àmọ́ bóyá fẹ́ tún jẹ ní bóyá fẹ́ tà fáwọn ní kàdáfà tán fẹ́ pín ni àmọ́ bóyá lè fẹ́ lọ tà ń sókà ni kò yé mi gangan báwo mùsùlùmí ṣe lè kú tí wọ́n ní tí ì sí láti over 5 days ìyẹn gangan ni ò yé mi but ìwọ ló yé ṣó mọ̀ pé àwọn ọmọ ṣe mọ́ àwọn pípọ́n là ń tà náà wà ń tà ní ìsinyìí àwa dẹ̀rẹ̀ chocolate colour àwọn ò rán wọn o. Bala rẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú ẹjọ nítorí Ọlọ́run. Ṣé mo ó ti pọ̀ jù já máa lọ advice tèmi kàn ní fún ẹ sórí tó padà tí wọn náà jẹ wọn máa ń jẹ orí òfurufú ló máa wà onírànà ọmọ ṣe. Ẹbí ẹ kọ́ náà èmi tí mo ti fira mi wọ́lẹ̀ níwájú ẹ tẹ́lẹ̀ ni irú àwọn máa sọ̀rọ̀ sí mi idiot. Báwo ni o wọlé ni. Okibat má kí mi okay má kí mi at all I don't need your greeting. Bébí kí ló wá dé tó wá ń pariwo báyìí ṣé jà ni òun mọ́ sí máa ń béèrè lọ́wọ́ mi wọ́n ló ti pẹ́jọ́ mẹ́ta tó ti wá síbi tí ẹ̀ wọlé kó wá kí mọ́ mi. Like seriously so o fẹ́ jẹ́ kí n wọlé kí n lọ kí mọ́ sí kémi lọ kí mọ́ sí I can't do that. Dúró ná kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an ẹ kàn fojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ládùúgbò kí ló ṣẹlẹ̀. Kí ló sọ pé ó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ládùúgbò. Oh so you don't even get it. Fine kí ni ìtumọ̀ ń pé popsi yín kú ẹ̀dẹ̀ dín wọn mọ́lé láì ṣe òkú Christian kí ló dé. Bébí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé má bínú kó lè yé ẹ àwa náà ti ń ṣe nǹkan kan lórí ẹ má bínú jọ nítorí Ọlọ́run but very soon a máa tó ṣe tán so gbogbo ẹ máa níyànjú má bínú. Can you hear yourself out? ẹ ti ń gbìyànjú láti ṣètò lórí ẹ àbí so tell me kí ni assurance pé tèmi gan bá kú ò ní ṣe mí bó ṣe wọ̀n ẹ́ láì ṣe Christian. And let me tell you something henceforth okay má tún jẹ́ kí n ever recall ẹ lórí fóònù mi mọ́ má jẹ́ kí n ever recall ẹ lórí fóònù mi mọ́ please enough is enough. Bébí ṣó tó yẹn ni kí ló yẹ tó yẹn sọ gbogbo nǹkan báyìí ó dẹ̀ calm down náà báwo ló yẹ pariwo mọ́ mi báyìí. Oh like seriously and see me tell nita fún gbogbo rubbish tí mo bẹ sọ ẹ okay please. ẹ fẹ́ o. onísùúrù kì í jogún òfo. onísùúrù kì í dèrò ẹyin o. ọmọ àlè ni wà tẹ́gbẹ́ Usman gbọ́dọ̀ sọ fún mi ó jẹ́ bọ́tà ó bọ́tà tó pé mi ò lè nu ẹ̀ta ni gbogbo lè nu nílé kan máa ń nu ẹ̀ máa tún ẹ̀ nù kí ló ń ṣe kí ló ń gbé nínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo mọ̀ kó o ní ambition lóde irú àlọ́ dẹ̀ ń pa ẹ̀yin síwájú àkọ́kọ́ délé ayé ẹ̀gbọ́n mi ni àkọ́bí nulẹ̀ Usman òun ni àkọ́bí nulẹ̀. ìyẹn lẹ máa ṣe. mi ò dé tíbi ìjà alájà ẹni bọ̀ tó lè fojú ẹ̀gbọ́n mi gbolẹ̀ ní. wo ẹ̀gbọ́n mi ò bá dé àní síndádì ẹ̀gbọ́n mi ni máa kọ́kọ́ bí èpè. sórí wo mi dáadáa máa jẹ́ kó mọ̀ pé wọ́n bí ìyá alájà mi dá tó sì ní máa sin òkú dáàdì kò dé sí wọn tí fọ́ọ̀fọ́ àjà ìyá alájà ẹni bọ̀ jẹ tó lè ṣe sí. sórí kò wá láì tí ẹnu agbárí ẹ lọ kó jẹ́ kí gbogbo nǹkan tí mo sọ kó máa wọnú brain ẹ lọ ẹ̀gbọ́n mi ló máa kọ́kọ́ bu yẹ̀pẹ̀ sí dáàdì wa lójú ṣọgbọ́n kó máa gbọ́ mi dáadáa èmi gan ready fún ẹ lẹ́nu. sórí ẹgbà òun lọ̀rọ̀ ẹ kàn ẹgbà òun ni ọ̀rọ̀ ẹ kàn. abọ́sí nà mí. ókè ò tí ì rí mi wo. abọ́sí sí wọn lọ́ba sí wọn kárí ẹ̀. ókè náà kí ló ṣẹlẹ̀. ẹ bèrè lọ́wọ́ wèrè ajá o wèrè tẹpẹ lábúrò tẹgbẹ́ sínú ilé yìí. ó máa sí wọn ká wù ẹ́. Mistura what is going on. ẹ wo
ṣe wọ́n ló fa wàhálà látàárọ̀ wọ́n ló fa wàhálà ẹ bèrè lọ́wọ́ ẹ̀ náà. jọ ẹ̀gbọ́n mi ló ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ bó kọ́ máa bèrè lọ́wọ́ mi ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹ̀ wèrè òun àti ẹgbẹ́ Usman àti lóko ìwọ bọ̀ wèrè tó ní kí ló sọ wọ́n ní wáyé gbà máa nù ẹni máa ti lọ nù ẹ jù bí kò kúrò ní abọ́ ti lọ mí ni abọ́ ti lọ mí ni àbábọ̀ lọ́jọ́ máa wẹ̀rọ ọgbọ́n tèmi falágbàfọ̀ ni. kí ló wọ́n rẹ̀ yín méjì náà ẹ wá pa òkèlè fẹ́ káwọn àdúgbò máa sọ tí ẹ bá dákẹ́ tẹ̀yìn kọ́ńtínítẹ̀ pariwo kiri mi báyìí máa wọlé màlúù pa àwọn ọmọ mi jáde sí kí ló wọ́n rẹ̀ yín náà ṣé àyíkò tẹ̀ ń rò ní. àbúrò yìí ni ò lẹ́kọ̀ọ́ ó kọ́ ló fẹ́ bá mi jà ní. wọ́n máa ń kọ̀ bọ̀ èmi ni mi ò lẹ́kọ̀ọ́ èmi ni mi ò lẹ́kọ̀ọ́ Forgivat wọ́n nílé lọ. ó jọ lẹ́ẹ̀gbọ́n mi. ó máa wọlé fún mi láti náà ní ṣẹ́gbọ́n ṣẹ́gbọ́n ọmọ sọ̀rọ̀ lé fún mi. ṣé mo lè bẹ́ sọ̀rọ̀ yín. ṣé mo lè bẹ́ sọ̀rọ̀ yín. ọdún lẹ́yìn tí wọ́n mi o. ẹ kàn wá nílé kan pariwo. ọ̀nà tẹ́mi kò gbà lówó ó yàtọ̀ sí tiẹ̀ ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ pẹ̀lẹ́ ẹ sọ pẹ̀lẹ́ láyé bá o. wọ́n ní ká wí fún ni ká gbọ́ àwo ilé alára ká sì sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwo òkè jérò ọ̀wá róòtọ́ ọdún tó mú ọlájẹsẹ́kù òjúrọ̀ lọ ẹ̀yìn èmi tí kì ọ́ ń kìlọ̀ o ìwọ ni kò dì kìlọ̀ mú. sí wàhálà bàbá. mọ yẹ ìkìlọ̀ sórí gbogbo òkìlọ̀ tí mo kì ọ́hún kó gbogbo ẹ̀ sọ́wọ́ òsì rẹ̀ mẹ́ẹ̀mú jẹun ọwọ́ ọ̀tún rẹ̀ báyìí ni kò mọ̀ fi jẹun. ó ní ṣìṣe o. àṣẹ bàbá ẹ ṣe gan. ọmọ rẹ lé mọ fà wọn rún mọlẹ sí ọ pẹ̀lẹ́ o rọra o. hello. bọ̀dá mi wọ́n wá ti fẹ́ lọ sí dáàdi báyìí báyìí. wọ́n fẹ́ ṣe kí ni. bẹ́ẹ̀ ni olórí ẹbí ti pàṣẹ pé kó lọ sí dáàdi. wọ́n fẹ́ sin dáàdi. síbo. new site wọn of course ibẹ̀ ló ní kó lọ sí wọn sí. site wọn ok mo ń bọ̀ right away. ta mo gbọ́ tí wọ́n fẹ́ ṣe. bàbá ọ̀nà ti fẹ́ sin dáàdi mi báyìí. ẹ wọ mo ṣe ilé ayé ní gbé béèyàn bá ṣe tó dòde ọ̀run mọ́rùn lo oògùn ẹrù bọ́bá àlùbárù èmi kíní yìí mo wí bẹ́ẹ̀ fún ọrùn òsì wọ̀ ẹ̀yìn gbọ́ mi dáadáa o àwọn ò gbọ́dọ̀ sí bàbá rẹ o òkú bàbá rẹ ò gbọ́dọ̀ fi ara rẹ̀ báyìí kó fi yé pẹ̀ bọ́bá ẹ lè rí bẹ́ẹ̀ kó o tó débẹ̀ ilẹ̀ tó wò tó mọ́ kedere kò gbọ́dọ̀ sú o bó bá sì sú kò gbọ́dọ̀ dàárọ̀ la rí i pé owó òkú bàbá rẹ jáde mọ́ bẹ̀rù sórí ká rẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá báyìí ẹ wá gé èékánná rẹ̀ lẹ́yẹ kọ̀ọ̀kan èékánná mẹ́wẹ̀ẹ̀wá hùn mo ní òun fi ṣe. sọ wà lájẹ tètè máa lọ. ọmọdé ò mọ ògùn ń pè lẹ́fọ̀ ọlọ́run ló lówó èṣù ní ṣì ń pè ọmọ èèyàn yẹn náà ìwọ ti gbà lọ́wọ́ èṣù èṣù fẹ́ gba tiẹ̀ nu ọjẹ́ mọ̀ dẹ́jà bọ́ ọ bá dẹ́jà ó rí ìbùnú èṣù. àti yàn pín wá látọ̀run o. Awo ẹ bá kó awo. kí láǹfààní ẹni tó wáyé. ilẹ̀ bí ìgan ilẹ̀ tó ní ìlú mo sí ojú òní tí ọmọ ọlọlẹ̀ máa aláyé wa ó gbẹ́dì tó dáadáa. sálẹ̀gbẹ́ sálẹ̀gbẹ́. olórí ẹbí sinapu da. wọ́n máa ṣiṣẹ́ lọ wọ́n fẹ́ mú dé kí ni ta ni jẹjẹ mọ́sálásí lónìí ni kò ní dọ̀la múre kẹ́ni ẹlẹ́ni wọlé kó máa lọ. aláyé wa o àti nídìí sinapu na. Amidi o ti ń di ọ̀lẹ́sẹ̀ yìí o ti ń di ọ̀lẹ́sẹ̀ sẹ́fọ̀ ń gbẹ sọ́kàwé tẹ́tẹ̀lẹ̀ dáhùn o ń gbé òdìdí sọ́kàwé ìjọ ò lọ bẹ̀rẹ̀ kí ni iná lọ ní agbára yín kù. jẹ́ kí n gbẹ díẹ̀ sí jẹ́ kí n gbẹ díẹ̀ sí. ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun á máa jẹ orí ẹyẹlé kò ní já máa ó dàgbà o orí ẹyẹlé kò ní já máa ó dàgbà o orí ẹyẹlé kò ní já máa ó dàgbà o orí ẹyẹlé kò ní já máa ó dàgbà o. gbogbo àwa tó kù tá à ń sunkún lọ́tún ló san náà owó sàn là ń pa
ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá ọpẹ́ ní ẹja kọ́ dúpẹ́ pé kò ń ṣe pé ilé wèrè náà yà táwọn ń lé wọn mú kí ṣé kò tó lọ́pẹ́ kì í ṣe pé owó kan náà láti ná tí gbogbo olú ti àrùn tá a ti wá jẹ gbèsè tílẹ̀ ti mọ́ ṣé kò tó lọ́pẹ́ torí Ọlọ́run sọnù tírà rẹ̀ ó ní wà in kuntum fi raybi mimma ladhalina khala khabidina farubi surrati min misli wali shuhada akum min dunillah in kuntum sadiqin ó ní mo ṣe sánmọ̀ ní àjà mo wá ṣẹlẹ̀ ní ìtẹ́ mo wá mú ọ̀sọ̀rọ̀ jáde látorí sánmọ̀ wá sórí ilẹ̀ èyí wá mú oríṣiríṣi èso jáde léyìí tí ń jẹ́ wúrò sí fún gbogbo àwa ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ náà ṣe wá láwa ẹ̀dá náà wá dà gẹ́gẹ́ bí igi náà tó wù jáde látorí ilẹ̀ ni a jáde látara òbí wa nígbà tá a wá ká èso orí rẹ̀ tán tá a jẹ tán a wá sọnù ńlẹ́ni tá a sin tájù sí sáré ẹni àwọn adàgbàdàgbà tó wá dògbó tán gẹ́gẹ́ bí bàbá tó wọ sáré ń sìn ara ìyá kan ló ti jáde èso kan lòun náà ti wá padà wọlé ṣẹ́ni pé gbogbo wa pátápátá ilẹ̀ láti wá ilẹ̀ náà láti padà sí ká máa dúpẹ́ fọ́lọ́n pẹ̀lú gbogbo ohun tá a bá wà ní a dúpẹ́ pé n tó jù báyìí lọ ò ṣẹlẹ̀ Ọlọ́run gbà fún wa. Ó wá ní béèrè kékeré kan tí ń béèrè ṣáájú ká tó sin bàbá léyìí tí ó lè mú ìdènà fún tó bá dé sáré kí làkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé ǹjẹ́ a rí èèyàn kan tó kú jẹ lówó àbí tó jẹ òkú lówó kó sọ ń sìn káwọn ẹbí òkú ó san àbí kó dá ẹ̀tọ́ òkú padà fún àwọn ẹbí rẹ̀ torí ọ̀hún ni kì í ṣe nǹkan tẹ́dàá jẹ béèyàn bá náà òun jẹ torí pé òkú ti kú òun wá jẹ òun jẹ lọ bẹ́ẹ̀ gbé mò ń bọ̀ Ọlọ́run ni kò yá lógún ọdún àmọ́ tó bá dé tán kò sẹ́dàá kan tí í mu wàláhì tẹ̀láhì kò sẹ́dàá kan tí í dì í mu lè túmọ̀ sí pé abárẹ́ ẹni tó jẹ òkú lówó ní báyìí kó sọ ẹni tó kú bá jẹ lówó náà kó sọ nígbà kẹta ǹjẹ́ a rí èèyàn kan tó kú jẹ lówó àbí tó jẹ òkú lówó kó sọ ń sìn àbí kó dákẹ́ láéláé pé tọ òun yááfi òkú okó nínú ọkàn rẹ̀ kóun ti yááfi rẹ̀ léyìí tí ó mú dènà fún bàbá ẹ̀ gẹ́gẹ́ bóyá ṣẹ̀sìn tó àfẹ́. ọ̀gá lè ṣẹ̀ṣẹ̀ sọ́sọ́ láyé títí wa ní o. Ọlọ́run gbà fún wa Ọlọ́run gbà fún wa ẹ jẹ́ gbogbo wa bọ́ bàtà wa ká dúró lórí bàtà náà. Allahu Akbar. 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 Assalamu alaikum. Bismillah kul Allah. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ìwọ ẹ ti wọ. Ẹyin dà. Ó yẹ ṣe dọ̀tí. Ó yẹ ẹyin dà. Ẹyin dà. Wọ́n lọ. Ẹ ṣe bí a bọ̀. Ẹ ṣe bí ṣé bọ́kùnrin ni wọ́. ẹsẹ̀ tó yá jù mọ́tò lọ́rọ̀ lọ́rọ̀ bàbá.
ìyálé lẹ́bi sí o. orí ẹdìyẹ kò jọ táwọn. orí àpárò kò jọ ti pẹ́pẹ́. ìyá náà pé ìjọ tí wọ́n ti tọ́lé yín. orí ẹyẹlé. kò jọ àtẹkù kò jọ àtẹkù. àyànmọ́ wa ò papọ̀ rárá. ọ̀nà tẹ̀mí ò gbà lówó. ọ̀yàtọ̀ sí tiẹ̀. ẹ̀sọ́ pẹ̀lẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ láyé bá o wá. ẹyin jọba ẹsẹ wọn ọyọ. ẹsẹ wọn ẹsẹ wọn. kí láǹfààní ẹni tó wáyé tó pàdánù ọ̀run o. kí láǹfààní ẹni tó sáré ayé o tó pàdánù ọ̀run. àti yàn pé wá látọ̀run o. Make a move. Yes. Stop. Yes. Don't make a move. Stop there. Yeah. Move. Don't make any move. Yeah, go. Follow. Don't make any move. Officer, let's go. Follow. Move him out. Don't make any move. kí láǹfààní ẹni tó wáyé tó pàdánù ọ̀run o. ẹ pẹ̀lẹ́ sà. pẹ̀lẹ́. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan mo fẹ́ kí ẹ fi ọwọ́ sowọ́pọ̀ kẹ́ ẹ múra yín lọ́kàn ẹ̀yin náà wò ẹwẹ́nu lẹ̀ ẹwẹ́nu ọkọ́ látìgbà tí àìsàn ti ń ṣe mí kò tí ì le tó gbélé kí dókítà tó sọ pé kí n má ṣiṣẹ́ mọ́ lèmi gan ti mọ̀ pé àlàáfíà tó péye kò sí lára mi mọ́. fún ìdí èyí ìyáálé àti ìyàwó ọmọ ìyáálé ọmọ ìyàwó mo fẹ́ kẹ́ di kankẹ́ dúdú sọ́wọ́ kẹ́ múra yín lọ́kàn ẹ má jẹ́ kí ògiri lanu kálá ń gbà wọ̀ bẹ̀. ẹ ṣàánú mi mo fọlọ́ǹbẹ̀ inú mi dùn pé Usman ti parí ìwé ẹ̀. Usman sórí àwọn àbúrò ẹ̀ yìí ìwọ ló ní wọn kankan náà ní bàbá kan náà ló bí ìyá kan náà ló sì bí ẹ̀kan lérò pé ìyá àti bí ìyá kankan náà ní kò sí yàtọ̀ nu wọn kó bá máa tọ́jú sí wọn tó náà bá ti ṣe tán tó bá ti rí wọn sí wọn náà kún ọ lọ́wọ́ ẹjọ́ máa ṣe gbogbo ẹ̀pọ̀ ẹ̀yin ìyá méjèèjì mo bẹ̀ mo fọlọ́n bẹ̀ yín ni o ẹ mọ́ dákan yàn pé kan ní tèmi kan tèmi kọ́ ẹ sì rántí pé èmi náà mo ní ẹ má ṣiṣẹ́ mọ́ ẹ sì mọ́ tó wà lẹ́sìn ẹ ṣiṣẹ́ báyìí tíyàlé bá ṣiṣẹ́ tíyàwó bá ṣiṣẹ́ ẹ má fi tọ́jú gbogbo àwọn ọmọ pọ̀ Ọlọ́run sì wà pẹ̀lú yín ẹ tí wàá máa ṣe kíní kan fún mi ẹ máa kírun ẹ máa gbàdúrà ẹjọ́ tó rọ. Aláàjì ṣé ọ̀rọ̀ tẹ torí ẹ̀ pé wá rí. kò jù bẹ́ẹ̀ lọ. ó ti tán kò jù bẹ́ẹ̀ lọ. ire o ẹ ṣé o. ẹ wo ìkọ́lájẹ pọ̀ it's like bí akagbọ́n wọn lọ sí hospital kí wọ́n lọ kọ́ lọ treat kan bọ́ sí kọ́ wọn ti heavy jù. lóòótọ́ lẹ sọ àmọ́ owó náà dà
ẹ ṣàmọ̀ bí lè ṣe rí ẹ́. sógbọ́n ni pẹ̀lẹ́ sá. ṣé tó gbọ́n pẹ̀lẹ́ alájí. pẹ̀lẹ́ sá. ṣé ká bomi wá ni. ó ní kó ṣe sùúrù ṣé bàbá sukura ó gbé sẹ́nu ọ̀nà àbò ní o jáde fún un. Màámi ẹ̀gbọ́n mi ti dé. Mi mo ní káàbùrú ẹ pé ọ wá. bọ́ àyè ṣe family meeting tán sí ni. òkùnkùn parí àmọ́ ìta fẹ́ sọ́ńbì ọ̀rọ̀ máa ti yá ni o. lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ lẹ́ẹ̀kan ó ní kò ságbára fún un láti fi tó yín kó tó di pé sọ síta ó lè mí gan ti mọ̀ o. bàbá yín tẹ̀ ń wò yín kì í parọ́ o ohun tí ò bá tó yóò sọ ní pé òun ò tó. ẹ má bọkàn jẹ́ o ẹ̀kọ́ yín ò dúró o ẹ̀kọ́ yín ń lọ o. egun wà lápá mi tí mo lè fi ṣiṣẹ́ nítẹ̀yìn náà sì mọ̀ ni pé ńgbà mo fi ń tàtẹ̀. mo ṣe fọwọ́ ọ̀tún gbogbo mò ń fi tòṣì gbà ó náà ló ní kí n má tajà mọ́ kí n lè máa tọ́jú àwọn ọmọ nígbà tí àrẹ́sì ti dé. ẹ kàwé yín o ẹ fi ọkàn yín balẹ̀ ẹ dẹ̀ ṣoríire ẹ ní àlùbáríkà tó pọ̀ ṣe ti gbọ́ ní tí n bá fún yín ẹjọ́ máa tẹ̀yìn lọ́rùn. àmọ́ ìwọ àṣàbí ìwọ lẹ̀rù ẹ̀ ń bà mí jù torí obìnrin tó bá rí bó ṣe rí ó dùn mí pò báyọ̀ ọkọ mi tó jọ ẹ̀gbọ́n bàbá ẹ̀yà lásọ ká ló bá bá a ní ò bá mọ bẹ́wọ̀ ẹ̀ ṣètò mo sì ní fẹ́ kọkùnrin kankan tán wọ́n jọ ọkùnrin ọ̀tàn o ọkùnrin tí ń bẹ́ ń gbòòrò ọ̀wọ́ pọ̀ mọ́ o ẹnu gbogbo wọn ní àmọ́ bóbìnrin bá dángájíá ọkùnrin tó dángájíá ní ò lọ bá àmọ́ bóbìnrin yóò bá dángájíá tí ò kàwé yanjú tí ò níṣẹ́ kankan lápá èyí sí ọwọ́ kò ní ta lẹ ní kó kọnu sírú wọn èèyàn bí àwọn onímọ̀ra wọn rè dákun torí ọlọ́run. mami lágbára ọlọ́run ẹni jẹ̀bi lórí wa tí ṣọmọ bá jiná àní fi ń ṣe àwátì ìmọ̀ àtàbúrò mi wá fi dá yín lójú wípé àní dojú tì yín lágbára ọlọ́run tí ṣùgbọ́n bá wá jiná àní fi ń ṣàwátì mami ẹni ṣílẹ̀ tẹ̀rọ ẹni rí mi dọ́tí bí ń pọ̀ nà ẹ ṣe gan mọ́ mi. agbára ọlọ́run ẹ̀yin náà ẹ̀ ní sọ́kú mọ́ mi lójú o ẹ sì ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ èèyàn gidi ẹ jẹ́ èèyàn ńlá inú àwọn tí ń darí wa nàìjíríà yín ẹjọ́ kan pàtàkì ń bẹ o. agbára ọlọ́run. àmín àmín ṣe tẹ̀rí tẹ̀sọ pé àwọn ọkùnrin kan máa níyàn ò possible kò tiẹ̀ pọ̀ rárá láì ṣe pọ̀ dẹ̀ ni mi wọ́n wá mú mi ní mígùn wọn ò lè lù mí jìbìtì lágbára ọlọ́run màámi ìgbà tí ṣọmọ bá máa jiná báyìí kò ní jó yín lẹ́nu wọn ò ní fi yín ṣàwátì o àdẹ nípa yín lẹ́kùn lágbára ọlọ́mọ àrídùnnú òun la máa jẹ́ fún yín ẹ má wọrí àwọn ọtẹ fẹ́ pátápátá la máa ṣe fún yín. ìgbàjúmọ̀ wẹ̀ yín o ìgbàjúmọ̀ wẹ̀ yín o ìsàlù mi o. Usman gbà kí lélẹ̀ ṣírò kó nǹkan tó wà ń bẹ. owó rẹ̀. gbogbo idán ta ti ń pa látàárọ̀ ṣé àti ẹ̀ nìyẹn. ṣé àtẹ̀mí ni eléyìí. bẹ́ẹ̀ ni. ṣé àmì rèé á jẹ́ pé àlá mi wá sí ìmúṣẹ nìyẹn mo ti rò pé ìjọ́ wo ni màá tu owó jọ mọ́tò kan wà lọ́kàn mi láti rà. ẹ̀yà tí mọ́mì kọ sí mi ló jẹ́ kémi náà fi ọ̀nà wọn ẹ̀ so ìsinyìí ìwọ ni wàá mọ tí wàá yẹn náà máa ṣe nǹkan tó fẹ́ ṣe o dẹ̀ ní ṣe làwùlà má yẹ kẹ́nìbọ̀dì mọ nǹkan tó ń ṣe má yẹ kọ́ mọ bó ṣe ń lọ kò ń ṣe pé wàá náà máa bá àwọn ará àbí iṣẹ́ wàá máa béèrè pé ìdánwò ló ń lọ bí nǹkan tó fẹ́ ṣe má ṣe lẹ́yìn mi jẹ́ kó jẹ́ mi àti ẹ tó bá tí kankan bá rẹ̀ lójú jẹ́ kí n mọ̀ jẹ́ kó jẹ́ mi àti ẹ nìkan má tó bá dẹ̀ ra mọ́tò ọ̀hún náà má gbé wá síbi iṣẹ́ bí nǹkan tó bá fẹ́ ṣe tó bá fẹ́ jayé ẹ̀ ń ta má jayé síbi táwọn èèyàn tó mú ẹ̀ tó ti máa mọ̀ pé báwo ni bọ̀bọ̀ ìṣe ń rówó má jẹ́ kó anybody ká scope ẹ̀ kò bá jáṣọ kan nù ń wẹ̀wà abiṣẹ́ kò sẹ́ni tó máa mọ̀ tó wàá ní láti fún rẹ̀ ń brain ni. mo ti gbọ́ ó ṣe. ó ti lọ bẹ́ẹ̀ náà nìyẹn. ó ṣe gan ó ṣe mo dúpẹ́ ṣé àtẹ̀mí ni eléyìí.
ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun á máa jẹ orí ẹyẹlé kò ní já mọ́ ó dàgbà o orí ẹyẹlé kò ní já mọ́ ó dàgbà o orí ẹyẹlé kò ní já mọ́ ó dàgbà o orí ẹyẹlé kò ní já mọ́ ó dàgbà o. torí bálọ̀bálọ̀ o àbọ̀nbọ̀ torí bálọ̀bálọ̀ àbọ̀nbọ̀ ojú wa ni ó ṣe ojú wa ni ó ṣe má jẹ́ ń sáré ayé lásán kí má di wèrè kí má má bugi jẹ́ orí mi ò báyà mi wèrè. ló máa ń ṣe ẹnu ṣó máa ń ní ògbóhùn látàrọ má lè ń ṣe báyìí ẹ máa gbọ́ káàkiri yẹn ọkọ rẹ ayé wọn bàjẹ́ ṣẹ́gẹ̀tì tí mọ́nìkà lọ sí nìyẹn mọ́mí mọ́mí. èmi ni mo ní ó gbé wájú gbẹ lẹ́yìn ọkọ rẹ ọkọ rẹ. ẹgbẹ́ mọ́tò ẹ wá wo sí ọlọ́run ẹ wá wo sí ọlọ́run iṣẹ́ yìí ti dé. iṣẹ́ olúwa kò sẹ́ni tó yẹ iṣẹ́ olúwa ju náà máa lọ. ọkọ mi gbogbogbò ní sùúrù ó lè gbàgbé kí má bàa gbàgbé wo ṣó ti rí plate number yìí wà wá lọ change ẹ mo rí kó o ti gba number wà wá lọ change ẹ sí kí ni. mo bí ti ara mo ti dé adike bọ tẹ́lẹ̀ kí ni. wọ́n ní tíṣu ẹni bá ta àfọwọ́ bò. ẹ jẹ́ kí n pariwo ẹ fi mí sílẹ̀ èmi ni mo mọ ibi tí mo ti tẹ̀ èmi ni mo mọ gbogbo ibi tí mo ti dí ẹ̀fọ́ mọ́ mi sílẹ̀ ẹ wá ní kò sọ ọmọ ẹ wá ní kò sọ ọmọ eléyìí ọ̀kan lọmọ ọ̀kan lọmọ. ẹ tó ra mọ́tò tí mọ́tò tó ra òun ni mo ra ọkọ̀ ní ẹ̀rí. ó lè fi jáàmù. àṣẹ àṣẹ. ọlọ́run ní kò kó sí. àṣẹ. kékeré lè máa jẹ́ ní. àṣẹ o. ilé gbogbo yín àti àwọn tó kú ẹ̀ náà ilé wọn máa gbé ẹ̀ ṣíṣọ́ sórí ilé kan. ẹ wá bá mi ṣàdúrà sí. àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe ohun tó dorí kodò ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ rẹ̀ tí ẹjọ́ di bàbá ẹ̀ mú ọmọ àjù ọkọ̀ rẹ̀ ó nàka. ẹ wo ẹni ṣùgbọ́n èmi nìkan tẹ́mi fẹ́ sọ o èmi nìkan tẹ́mi fẹ́ sọ ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ o. ó gbẹ nínú náà ó gbẹ nínú àtìta lágbára ọ̀nà o lè ní gbé. àṣẹ. gbogbo yín ẹ sórí ẹ sórí ire. kẹ́mẹ̀ ẹ máa wù kó sínú mọ́tò. àwọn kan láwọn ò rọmọ ẹ bá mi wọ ọkọ lọmọ ọkọ lọmọ olú ọmọ. eré ayé ni o. orílẹ̀ lẹ́jọ́ àyànmọ́ ní kàdára láyé orílẹ̀ lẹ́jọ́. lọ́bì mi ṣe é ké o. ó ti rẹ̀ pé kọ́lọ̀ tó tẹ̀ bá mi ránṣọ olóṣèlú àrẹ kò bá fi bọ́tì nìsí ó ti tó bí wọ́n á mọ̀ sí ló fi bá aṣọ ìbò ó ń jẹ́ ká lájú máa sọ̀rọ̀ sí ìlú rẹ̀. mo fẹ́ sẹlẹ̀bírẹ̀tì jàre ẹni bá sọ pé mọ́tò ìwà láti wà láìtàlẹ̀ olúmọ̀ fi láti rẹ̀ ọkọ̀ rẹ̀ ìkọ́tẹ́lò mi ò rí là ń gbèsè ayé ọkọ̀ lọ́mọ ọmọjọmọ lọ́mọ lọ́ pa. báwo ọmọdé ó tó pẹpẹ. ẹ̀wẹ̀ wa ẹ má jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ Àgbàlagbà wá kéré tó fún lọ́kàn o ẹ múra sí ìwé yín o kẹ́yìn sí náà kẹ́ ẹ mọ́ níbẹ̀ lọ́hùn ẹ̀gbọ́n yín lẹ̀gbọ́n yín ò mọ̀ jẹ́ o ẹ ti gbọ́ mi báyìí sóun gbọ́ mi rọ̀ kí bá ẹ mọ̀ wo ti yẹ ẹ o èmi ò fi lára kọ́ yín o ìlara lè tẹ́ ẹ fẹ́ mọ̀ sí yìí o wọn ò mú late kọ́ máa ń bi owó níní bẹ́ẹ̀yàn bá dẹ̀ ń bẹ lọ́hùn kó dára fóun tó bá ti rí tẹni tó dá yóò mọ́ ní o ẹ ti gbọ́ mi báyìí abẹ́fẹ́jọ mo tí wọ láyé èèyàn mi kan tẹ́ pé lára ni mo ṣe ìní òjò rọ́nà lọ o ẹ ti gbọ́ mi báyìí
wọn ò forí tiyín náà rún mọ́ ẹ̀yin náà ó ṣoríire ẹ jẹ́yàn láyé yín èyí tó ju ètò rà lọ ẹ̀yin náà rà ọlá àti ẹ̀ náà sì ní í dúró ẹ ti gbọ́ mi báyìí ẹ mọ̀ sí lára èèyàn o ṣé ẹ ti gbọ́. mami ẹ imagine mọ́mi wọn wá sọ pé tá a bá wọnú mọ́tò wọn tó bá bọ́lẹ̀ ní mọ́tò kí ó máa ṣọ́ wa dáadáa pé a máa fògùn sílẹ̀ what nonsense mọ́tò wo náà lórí àtúnṣe ṣègbéraga. sọtán sí n tó sọ náà nù iṣẹ́ yìí ò wá mọ̀ wá ẹ̀ ni bí ṣe máa ń sọ tiẹ̀ nìyẹn ẹ bò ní afẹ́ lé mi. ẹ wò kó sí ẹ jẹ́ kí yẹn dùn yín rárá wọ́n tó ṣìwò ló rà as first venture ṣé nǹkan táwọn ẹgbẹ́ ń rà nìyẹn tó bá tiẹ̀ fẹ́ búga wọn àti ìyá ẹ̀ ṣé mọ́tò Camry torchlight ní oko kì í ṣe pé bóyá pé kí ni o torchlight tí ò ní kankan ná òun ló rà ẹ mọ̀ ọ̀rẹ́ mi tí mo máa ń sọ fún yín pé ẹ̀gbọ́n wà ní Australia ṣé Moses ti ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀ tẹ́ bá mọ̀ nǹkan tó rà fún ìyá ẹ̀ lásán ra Venza fún ẹ̀gbọ́n ẹ̀yẹn fúnra rẹ̀ Porsche ló ń lò ó tún wá láàbò tó ẹ̀ àbúrò yẹn ó tún wá kéré ju èmi lọ o ìyẹn tún wá ń lo kí ló ti ẹ̀ ń pè náà ṣé mọ́zù àbí kọ̀ọ̀kan ló ń pè mọ́zù sport ni kò kí n ṣe torchlight onítírín tó wòlé tó ń ra Camry torchlight tínú ẹ̀ ń dùn tó ń pariwo òṣì tó ń sense upon rubbish. rọ́ọ̀kì bá ó dáa gbọ́ ẹ̀gbọ́n rẹ̀ yín ra Venza àti gbọ́ ẹ̀gbọ́n tí yín náà òun náà ra torchlight àbí kílẹ̀ pé ẹni mọ̀ náà ìyá ìyàwó ní àná ó mà ṣe díẹ̀ kò mọ̀ ra 1000 kò mọ̀ ra 2000 mọ̀ ìjà kúkú ìnáwó ẹ wò ẹ̀yin náà rí ìtọ́jú bẹ́ẹ̀ lọ ẹ̀ ra jet gbogbo ẹ̀ lẹ́ rà báyìí. mami ìwọ tó ń pa mí lẹ́rìn ni pé bó ṣe máa gbé mọ́tò yẹn wọlé báyìí ó kàn ń pariwo ni mọ́tò yẹn kò lẹ́ẹ̀zọ́ọ̀sì kankan. mi ti ẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan kọ́ lẹ gbọ́ èmi náà kúkú gbọ́ bóyá ń pariwo pùpùpù pàbẹ́ kó fẹ́ yìnbọn kí ló rà. ẹ wo èmi ò fi lára kọ yín o bí ẹ bá fẹ́ jáde ẹ gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ ẹ̀ ìwọ náà bọ́nú mọ́tò kó o gbé lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bí àgbẹ̀ ẹ lónìí. ní kíni ẹ jẹ́ máa tura ẹ ta sí gbogbo nǹkan tó ń sàmọ́ pé ká wọ mọ́tò ẹ wò kọ́ mọ́ ẹ ká wọnú pósí ẹ wò màmá a lè gbé mọ́tò wọn a lè gbé o a lè gbé wọ́n tún wá pìtàn bẹ́ẹ̀ ṣe bí wa fún wa kò possible. a lè gbé ló sọ fún yín yẹn o. ó dáa ẹ kù sóríire ẹ lálùbáríkà tí ó pọ̀ ọ ṣé ẹ rí ètò ń ra wọn wàláì bí kéṣì ní báyìí ni ó jẹ mí ìtẹ́ra ẹ jẹ́ èèyàn láyé yín ẹ wo ikú ò ní pa imọ́ mi lọ́wọ́ o lágbára Ọlọ́run ẹsẹ̀ yín kò ní gbé débi tẹ́sí parun ẹ sóríire. What has come over you? Kí ló ń ṣe ẹ́? Kí wọ́n fi èèyàn joyè àwòdì kó má lè gbẹ́dìyẹ. You are not taking your job seriously anymore. Honestly, you are not being competent at all. Kí n gbéṣẹ́ fún ẹ láti jẹta. Kó má fún mi feedback, kó má ṣe. O ti ṣe ibi tí báwo? No, o tí ì ṣe é náà. O ti forward ẹ̀ sórí system mi. O má bínú bóyá network ni. Jẹ́ kí n check ẹ̀. Hold on, o máa ti cut o. Okay, mo ti rí. But o ní láti anyway, má worry. Mo wò bóyá ká ṣe correction, má worry. Yes, with that coming. Anyway, jẹ́ ká feel it ó ti wá okay. Màá bá ẹ sọ̀rọ̀ later. Mr. Lawrence. Màá pè padà later. Mr. Lawrence. Àbí ẹ̀yin ló ní kí wọ́n bá mi wá. Freecon. Èmi náà ní sá, èmi ní sá. Freecon. Bẹ́ẹ̀ni sá. Ọmọdé ò máa kí n pẹ́ dàgbà. Mo dárò. Ṣé kìí ṣe wo ni applicant ló ń bọ̀? Èmi náà ní sá. Have your seat. Sit down. Ó yà mí lẹ́nu pé màá bá ẹ̀mí báyìí sá. Mo ò tiẹ̀ rò tẹ́lẹ̀ pé ẹ̀yin ẹni tí mo lè bá mi báyìí. Consider it done. Thanks so much. Ìwọ náà fẹ́ kọ̀ǹtẹ́lẹ̀ ìgbà tí mo mọ̀ ní gbogbo báyẹn ò kì í ṣe ọmọ burúkú ọmọ dáadáa ní oníwà pẹ̀lẹ́ ò kì í ṣe yàmàyàmà ládùúgbò ó dẹ̀ mọ̀ pé gbogbo báyẹn náà táwọn náà wà ládùúgbò tẹ́lẹ̀ bá ti pa àgbàdá bá ti gbó pa sábọ̀ lọ́dọ̀ mọ́mì nìyẹn níjọ́ gàrí níjọ́ ráìsì níjọ́ ẹ̀wà níjọ́ fùfú níjọ́ kan fún wa lọ́bẹ̀. That reminds me mọ́mì nǹkan.
Mọ́mí ṣì wà, she's fine. Mọ́mí ṣì wà. Ṣọ́ọ̀ṣì máa ń ṣe àwọn ẹ̀fọ́ bóyá ọlọ́gbọ̀n rẹ̀ lábá pẹ̀lú ẹja kíkà. Wọ́n ṣe ń ṣe. Mọ́mí ò lè fi ogun yẹn lẹ̀. In fact, ọjọ́ Sunday tó ṣe máa ń dín tàbá ìsìn yẹn, wọ́n ṣì máa ń dín sí wa lẹ́yìn. Wọ́n ṣì máa ń fi irú sí. Mo ti miss. Tó bá ti lọ sí máa rẹ̀ sí Mọ́mí. Okay sir, okay sir. Àwọn náà ò ṣe yọ̀ bẹ́ẹ̀. Okay sir. Congratulations. Thanks so much, sir. Tó bá ti jáde sí máa ní kí secretary mi kó fún ẹ ní letter of confirmation. Okay sir. You're welcome to this company. Congrats. Very good. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Mọ́tò lélẹ̀ ọkọ̀ lélẹ̀. Elé Lexus ni kò kí n ṣe torchlight tẹ́pá ìfọ̀ máa múná iná bẹ̀rẹ̀ máa wo mọ́tò. Tẹ́pẹ́ kúkúkúkú àti ẹgbẹ́ ló ń yìnbọn pàó. My brother mọ́tò lẹ́ra. Ọkọ̀ lélẹ̀. Dádì ẹ pè é. Ẹ pẹ̀lẹ́ dádì. Rọ̀kíbà. Alhamdulillah ló yẹ ká máa sọ fọ́lọ́run ká máa dúpẹ́ ẹ̀. Torí kò ń sọ̀rọ̀ ariwo nílé ìdàkọ̀. Ọlọ́run tó ṣe ti ẹ̀ á tún ṣe tiwọ́ náà. Ẹ tó ti dàbẹ́ ni kó kù díẹ̀ káàfọ́ ẹ má jẹ́ ká yọ. Ní kíni? Yóò tún padà sípò ààrẹ. Èmi mo bí gbogbo yín lágbára Ọlọ́run wọ náà ara ẹ̀ tó ju yìí lọ. Ìyẹn ti ṣú. O tún gẹ̀dẹ̀ báyìí ẹ ti tún fọ́lọ́run Elédùmarè bẹ̀. Wo. Ẹ wo dádì mo rí yín o. Mo rí nígbà tẹ́yìn náà tẹ họ́ọ̀nù tẹ́tẹ́ pípípípípípí èmi àti iwájú bẹ̀ láti yọjú lójú wíńdò ṣáàrí wọn ni kí ló rà wọ́n rọkọ̀ ọkọ̀ lélẹ̀ tẹ́ẹ̀bà mọ orúkọ ẹ̀ Lexus kò kí ń ṣe tiny pencil. wà á rí i pé ìgbà tó ní mò ń tẹ bíbí ṣé mo sí gbogbo ọkọ̀ káàkiri kó sáà tí mo wọnú ẹ̀ nígbà wọn náà bá rẹ tiẹ̀ ó yé mi gan ni màá wà lágbára Ọlọ́run bó sì ti máa rí yẹn ẹnìkan ò ní ṣerú ẹnìkan Ọlọ́run bá wò yẹn ẹ jèrè ọlá láwọ láwà láwọ wàtà ilá bìlà ilà ẹjọ́ ẹ̀mí mo bí gbogbo yẹn ẹ fọkàn bá ẹ kàn. ẹ pẹ̀lẹ́ dájú ẹ pẹ̀lẹ́. nǹkan kan ò ní ṣe yín sẹ́gun ẹ jẹ́ kẹ́mi tètè máa lọ. ẹ wọ ni mọ́tò kì í jókòó ẹni ìwé tí bá ń lọ ẹ wọ ni mọ́tò máa jókòó ẹ lé ní mọ́tò. ó jẹ́ kó pé yín ẹ ṣáà rọra. Rọ̀kíbà tẹ́kẹ̀ mọ́ mi ṣùgbọ́n mọ́ mú bọ́ sí o. Mọ́ mi níbi àbọ̀ ọwọ́ rẹ̀ yìí kò lè tó dà jáàbò. ẹ má pẹ́ o. ẹ bá sọ̀rọ̀ ẹ ní olè o. Rọ̀kíbà. ẹ ti bá mi bá bàtà sẹ́mi òrèlè náà lọ́jọ́ yẹn oríṣiríṣi ló kọ ó kọ ipò kó pa ẹ fẹ́ kú nílé àti àráì ẹ rọra o. Ẹnu mi yọ. Ẹ kún bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ìta. Ẹ bá máa ra yan, ẹ máa ra yan. Wọ́n láyé náà máa bá a. Ṣèbọ́jọ́ kìíní àná. Olùwà máa sọ̀gbọ̀ ẹ̀fọn ẹ̀ dáradára òṣì. Ó yẹ kí n pa ẹ́ ní oṣù. Student síbẹ̀ ó yẹ kí n kó student ni. Ṣèbọ́jọ́ kìíní àná bó ṣe ń ṣe ẹ́ gbogbo sórí tí ò kọ́ tán ó kọ hip hop ó kàpàlà bẹ́ẹ̀ ló ń ṣe àmì lórúkọ Jésù. Ìgbà mi kúkú lè blame ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mi ò kúkú lè blame ẹ̀. Ìgbà tó yẹ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí nìyẹn ìwọ fúnra rẹ̀ gan pàápàá kí ló fi yàtọ̀? O yàtọ̀ sí pencil àti torchlight tó gbé wa mọ́tò tọ́nà tó gbé wa olóṣè onírànlọ́wọ́ ó yẹ kí n pa ẹni ṣé wọ́n mọ̀ nǹkan tí máa ṣe fún ẹ ó ní jẹun pẹ́gbọ́n mi ra mọ́tò èmi ní kúkú for this house for now ebi apá ẹ ṣe bó ṣì gbẹ ní gbogbo ẹnu ẹ papọ̀
ẹnu ẹ̀ tó papọ̀ olóṣì àti arrive àti dé ẹ máa bọ̀ tẹ́ bá wà ní cape ẹ máa bọ̀ ọjọ́ kìíní àná ṣèbíṣẹ́ làwọn àyànjú táwọn òyìn lọ́ọ̀kan báyìí àṣà pé kó tó jẹun kò ní jẹ́ bàjẹ́ Lexus. ẹ̀dẹ́ ò lárò pé ọlọ́pàá lógún ni. tó lórí ìbú yẹn ni mo ní o máa sọ̀rọ̀ ṣé mi ò rí ẹ lọ́jọ́ yẹn ni mo ní o máa sọ̀rọ̀ ó lè oṣù. tẹ́ bá wà lókè bọ́ ta o mẹ́lẹ̀ ń ṣakọ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ìyẹn náà ni ọmọ mi ti ṣe kinní kan àwọn náà ti arrive eégún tó bá kọ́kọ́ jó ìran ló máa. ẹ tẹ̀ mọ̀ wé pa. àbólórí ìbú yẹn ni ẹ á kó fún ẹ olóṣù. ẹ̀yin ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ ni wọ́n ọ̀dàlẹ̀ dẹ̀ ni wọ́n náà. At least ibi ta ti ń bọ̀ sí party ta lọ tí bá ní kí estimate iye tí each of you dey spend over ₦1 million each and ìwọ sweet yìí tí bá ní pàdé mi o nǹkan bọ́bá ló ṣẹlẹ̀ o ti assist mi wàá sọ ní pé kìnìkan tí mi dé bá dẹ̀ wá báyìí each iye tó máa ń fún weekends lásán ó kéré jù over ₦200,000 ọba bàrí tábà máa ní pé nǹkan kọ́ bá ìṣẹ̀lẹ̀ o ká ṣe kíní kan ẹ̀rọ ní o lè rí ju crate of beer àti hotel àti ọtí ṣọ́tí mo wá mu láyé mi ni ẹ sọ fún ṣọ́tí mo wá mu ni ṣé tí mo ṣe rí tẹ́lẹ̀ ní ni àbí torí nǹkan tẹ rí ilé rẹ̀ bí yá nǹkan wà nílẹ̀ kò sí nǹkan kan nílẹ̀. ẹ̀gbọ́n mi ti di àbúrò ẹ̀kọ́ mi bọ́ ṣe ń pẹja. ṣe ẹni mọ́tò tí mo rà ń jọ́ kínní àná mo ti tà á àbúrò mi tún wá ráyè tó wá ju ti tèmi lọ kò ń ṣe tó kún bọ̀ tí ẹ rọba ló rà so nǹkan tójú bá dẹ̀ ti ọ̀rẹ́ mi ojú òtì mi ara yín lójú tì o ẹ kọ́ mi bọ́ ṣe ń pẹja ẹ má fún mi lẹ́jà jẹ mọ́. èlò ni ₦1 million ₦1 million ṣòwò àpàdé mi ọmọ dákíṣẹ́ máa mú yàn kẹ́ òbí ṣe ṣe wọ̀ bí agbádá. $1 million ṣòwò ọba $1 million ló sọ bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ tí ó lè má jowó ọ̀dọ̀ ti tèmi owó ni. so tó bá ti wá sọ́dọ̀ mi mo máa ń fún mi dé lówó ìwọ tó máa ń mọ́nítọ̀ nìyà rẹ̀ èlò wọn ni 200-300,000 tí mo fún mi dé tó wá di pé wá gbé sórí bíi afro. ọ̀rẹ́ mi ó ti wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sí ni pé ẹ̀kọ́ mi bọ́ ṣe ń pa ẹja gbogbo clearing and forward tẹ̀ ṣe èmi gbọ́ bẹ́ẹ̀ ṣe clearing and forward ní sí yẹn. clearing and forward oṣù ọ̀pọ̀ bá ṣe clearing and forward. mo rẹ́dí tẹ bá ló yá báyìí ká máa lọ mo rẹ́dí àti ṣe clearing and forward. kò sí wàhálà ń bá yẹn àbí báwo. tó bá ti dọ̀la máa bọ̀ lọ́fíìsì. ó yá jẹ́ ká máa lọ báyìí. kò sí wàhálà kò ṣe kánjú ṣe inú ọ̀dọ̀ ọ̀gá wa kan ti máa mú ẹ lọ. ẹsẹ̀ tó yá ju mọ́tò lọ́rọ̀ ló máa fà lọ sí. ọ̀rẹ́ mi náà wọ́n ti yé. tàbá ń ro wájú o ká máa dẹ̀yìn mọ́. orí ẹni yẹ kò jọ àtàwọ̀. ìwọ́n gbàgbé àdéhùn ó ní àparò kò jọ ti pẹ́pẹ́ yẹ. kò dá sí ọ̀rẹ́ kò máa fà sẹ́yìn láàrin àwọn ọ̀rẹ́ kò dá rárá kò dá sẹ́yìn ò dá gbogbo wa máa ń péjà ló dá. kò jọ àtẹ̀kù àyànmọ́ wa ò papọ̀ rárá. ọ̀nà tẹ́mi kò gbà lówó ó yàtọ̀ sí tiẹ̀. kò dá láàrin àwọn ọ̀rẹ́ kan máa ẹ̀sọ́ pẹ̀lẹ́. ẹ̀wà kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí ibi tẹ́ bí mi wá yóò yé mi. ọ̀rọ̀ tájọ sọ last ni kẹ́ mú mi wá síbi tá ti máa ṣe clearing and forward ká máa clear ká dẹ̀ máa forward gbogbo ilé tẹ́ gbé mi wá ṣe mi báyìí yóò yé mi o. so ibà ètò ọkọ̀ jọ tó ti ń clear ọdún forward clearing and forward níbí báyìí. ṣé o jẹ́ ìsọ̀kan fún ẹ ẹni bá máa jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ẹni bá máa jẹ èèyàn á jẹ èèyàn. bẹ́ẹ̀ ni. jẹ èèyàn ọ̀rọ̀ yín ò tí yé mi bẹ́ẹ̀ kò tí yé mi o. ìwọ ṣe sóye bàbá dé. bàbá. ẹ kàn dé. mẹ́rin là ń lùlù ìwò èjì ní tọ́ba òrìṣà ẹ̀rìndínlógún là ń lùlù àgbà bí wọ́n bá jó nílé wọn ní ajólókò wọn ṣẹ̀yìn gélémọ̀ láàrin adífábólógé ìṣá o ẹ̀jẹ̀ yín àṣà ìkorò lẹ́nu oṣó ẹ mọ̀ ṣàṣẹ ẹ̀jẹ̀ yín àṣà ìkorò lẹ́nu àjẹ́ torí pé ẹ̀yin ti jẹgba ewé jogbo ẹ wò ẹ̀yin ẹ mọ̀ bínú sí mi ṣé ẹ rí wọ́n ní àgbẹ̀ ìwà lọ́jà orí ọmọ tuntun ọwọ́ ṣé ẹ sì mọ̀ pé ó nílùú òní fẹ́ kí lu òun tú ẹ rí àwọn ọlọ́dẹ ìlú wa yìí àwọn wọn mú ọmọ kan lálẹ́ àná wọ́n ló lè ní
ṣùgbọ́n ọmọ ìfigbé bẹnu ó lọ́gùn tó ó ní tí wọ́n lòun jí gbé yìí òun ò jí gbé wọ́n bá mú rèdí ògùn ṣùgbọ́n gbà mo débẹ̀ gẹ́gẹ́ bí olórí mo kì í lọ o mo lẹ́yìn dédìí ògùn ká búra èké béèyàn bá dédìí ògùn tó bá búra èké ògùn sì fẹ̀jẹ̀ onítọ̀hún wẹ̀ ara ògùn kan gbogbo ògùn ńlá ládàá méjì àfikàn ṣánko amúkejì báyìí a sì fi gbẹ̀jì ọ̀dàlẹ̀ ògùn ò ní fẹ́ jẹ́ ti yín wẹ̀ o mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ yín ti ń dùn yín ti ń dán èyí tí Ọlọ́run ṣe yìí ò ní bàjẹ́ ẹ rí bẹ́ẹ̀ tí ń gbẹ́ yànmùyànmù tẹ́ ń gbádùn bí ìranú ṣúgà ẹ̀yin ò ti dà ìwọ ń tiẹ̀ n tí mo ní kọ́ ọmọ tọ́ epo sí ṣáà ń tọ́ epo sí dáadáa. bẹ́ẹ̀ni bàbá mo ń ta pọ̀ sí. ó ń bù sí lọ́pọ̀lọpọ̀. mo ń ta sí bàbá. ṣé ìwọ náà rí i pé bó o ti ń bù sí ń lówó tiẹ̀ náà ń pọ̀ sí. bẹ́ẹ̀ni bàbá. iná ò ní tán lọ́wọ́ rẹ̀. àmì àṣẹ. ìwọ ń kọ́. bẹ́ẹ̀ni bàbá. ó ń bomi sí dáadáa. torí rí ajé ti ọwọ́ olókun gbọ̀ngbọ̀n mo ti gbà ó ni mo ṣe ní káṣọ funfun ọmọ pọ̀ nínú aṣọ tó o bá ń wọ̀ ẹ wo àpò yín ò ní di fowó bẹ́ẹ̀ ni. ta ló ń. ọgbẹ́rí ni ó lóun fẹ́ máa wo. ń gbọ́ ọ̀fẹ́ máa wo. bẹ́ẹ̀ ni sà. ọ̀fẹ́ ṣe awo. mo fẹ́ ṣàwo bẹ́ẹ̀ ni. ṣé o lè ṣàwo. màá ṣe mo lè ṣàwo. awo táwa ń ṣe níyà yìí. awo ò ṣàwo èké. àṣàwo okú bẹ́ẹ̀ náà la sì ṣàwo àrùn. awo fẹnumẹ́nu fètèmétè ṣé o lè ṣàwo ẹnu. mo lè fẹnu mẹ́nu sà. o ò ní mọ̀ tẹnu jò bí ìbọn ẹyin ó ti dà ọ̀fẹ́ lówó. ohun mi kì í náwó. kọ́ ọ lọ́lá. bẹ́ẹ̀ ni. kó o dọ lọ́rọ̀ rẹpẹtẹ ọ̀fẹ́ kú ònú òṣì ọ̀fẹ́ mọ́ ọdán bí àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ti dà ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n síwájú ohun gbogbo jẹ́ àkọ́kọ́ béèrè lọ́wọ́ orí torórí làbá bọ̀ àbá fòrìṣà alẹ̀ orí làpẹ́rẹ́ onídàámàgbọ́n ọlọ́mọ àtàkàrà ṣọ́la orí tèmi ọ̀bá dákun kó o tètè gbé mi débi re ẹ wo bórí tí yín ti gbè yín débi re ẹ já béèrè lọ́wọ́ ẹlẹ́dàá tiẹ̀ náà ntọ́ bá rọ̀ mọ́ ni mọ́wọ́ rẹ wá èyí tó bá wù ọ́ ni o mú wá ebi wọ̀ lọ lọ́wọ́ rẹ èyí tó bá wù ọ́ ni. tó àwòfín lọmọdé wo jígé ayé o àwòfín làwọn àgbààgbà ń wòrùn ọ̀sán gangan gbẹ́jà ńlá bá so àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá so àrílẹ̀ odò funfun báláwo nílé àwo àlà funfun gbòó kan lẹ́lẹ́yé àwọn yẹyẹ mi ẹ̀là kí mo tiẹ̀ wí ń tẹ̀mí rí ẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bá ṣagídí tẹ́ ẹ bá wò ẹ mọ̀ jẹ́ ń tàn yín ojú yín ó sì fọmọ yín lágbárí ojú dojú lọ ìmújúmú lẹ́nu sì jẹnu lọ pẹ̀lú ẹ wo ẹ jẹ́ ń sin lójú òrèrè àwọn ojú ló ṣẹ́fà fún ojú nítorí bá mọ̀lẹ̀ kedere ojú yín ó mọ̀lẹ̀ kedere. ẹ̀yin wo kí ni ta ló tẹ́tẹ́ ní bẹ́bẹ̀. bàbá tó bí mi ni. bàbá rẹ̀ rè. bàbá tó bí mi lọ́mọ gangan nìyí. bàbá tó bí ọlọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá. ó ti dá a báwọn ntẹ́lẹ̀dá rẹ̀ béèrè fún un ntáwo fi ṣèpèlè ajé tiẹ̀ ètùtù ajé tiẹ̀ nù. bàbá yìí ń wú náà rẹ̀ lára ó ń wúkọ́. ẹ̀yin á jẹ́ pé bíi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wú ń bẹ́ẹ̀ ń lọ dáa ju. àkódé mi lọ́wọ́ igi tí ò wúlò ní ẹjẹ́ àfikún náà kọ́mọ bá tiẹ̀ lọ. ṣé tá a bá ti wá lù bẹ́ẹ̀ èmi máa náwó bó ṣe wù mí. ìtún béèrè lọ́wọ́ mi bọ́ọ̀ bá ń gbọ́ ṣìkìṣìkì mọ́ mi owó dé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ á gbégbó òun lé lọ́wọ́ iṣẹ́ tá a gbélé lọ́wọ́ nù ni wọn ò fi ní fura sẹ́nikẹ́ni wọn ò lè fura sí wọ sórí egbò tẹ́mi bá gbélé lọ́wọ́ yìí ní ọmọ buyẹ̀kẹ̀ bí bá ti ń buyẹ̀kẹ̀ báyìí tí ń ṣe ṣìrìn tọ́ra bẹ̀ ń jáde dáadáa ńlọ́wọ́ tí ọmọ pọ̀ sí nírí ajé rẹ bá dé. ẹ wo ẹ̀yin mọdé yìí ẹ mọ ọjọ́ kẹ ẹ mọ ọyọ ẹ kíra yín kú oríire bí èèyàn bá bí yín pé bọ́lẹ̀ yín ti rí owó ẹ wí fún tọ̀hún ẹ fọwọ́ rẹ̀ sọ̀yà báyìí ẹ ní ilé ajé ńlẹ̀ ti kórè ajé káwọn náà lọ bẹ̀ kí wọ́n lọ rí kórè ajé ẹ̀yin débẹ̀ ni. sọ́ra ìtọ̀ yìí tí ọba gbẹ́sẹ̀ kò mi tọ̀ tó sún síwájú bí ẹ̀
èmi mo mú ẹ̀fọ́ òsì dédé tọ̀ lọ. bàbá ní kékeré táwa yìí ní màá wà mẹ́la fún ọjọ́ mẹ́fà. ibi tó wà yìí. mo pàdé bọ̀dá Usman lónìí ṣé ló ń ṣa pépà tó ń ṣa sweet okùn wà lọ́rùn wọn dàbí ẹni tó ti ní skọ́nskọ́nbẹ́tì kan ṣe. oṣù ọ̀pọ̀ sì jábọ̀dá mi lọ. mi ṣe ní bọ̀dá Usman mo náà ṣe bẹ́ẹ̀ tó ní skọ́nskọ́nbẹ́tì kan ṣe. so omi pé orí bọ̀dá mi pé wọ́n ṣa pépà. seriously ṣe wọ́n ṣa pépà wọ́n ṣa àbí kí ló ṣèyàn tó bá ti ń ṣa pépà jẹ́ ibi tó dáwọ́ mọ̀. ẹ ká sọ ma báwo ni mo wà right. mummy ó sọ wípé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ bọ̀dá Usman ni tí ṣe ń bọ̀ ń sìn mo kò pàdé wọn lẹ́yìn bíbá ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ tí nǹkan ṣe wọ́n ṣàlẹ̀ jẹ okùn wà lọ́rùn wọn àti wọ́n ṣe bẹ́ẹ̀ tó ti ní skọ́nsọ́ tó ti ya wèrè. mo dáná ṣé kìí ṣe pé bóyá ó ti já níbi tó ti tọ́jú ẹ̀ wọ́n já gangan ni. iṣẹ́ ti sọ mọ́ mi láti. mo fẹ́ lọ mẹ́rin lódò. bàbá ẹ jẹ́ ká lọ mẹ́rin lódò. abẹ tí a sukura ṣe ana. orílẹ̀ lẹ́jọ́ sara ń bẹ. ní kádàrá láyé orílẹ̀ lẹ́jọ́ mo ti lọ mẹ́rin lódò. àti yànpín wá látọ̀. yes. mo fẹ́ lọ mẹ́rin lódò. ok ṣé wàá lọ. ká lọ mẹ́rin lódò. lódò. mo fẹ́ lọ mẹ́rin lódò. ọmọdé tó ní tó ń bá dàgbà orí ẹyẹlé ló wọ́n máa jẹ orí ẹyẹlé kò ní já mọ́ ó dàgbà o orí ẹyẹlé kò ní já mọ́ ó dàgbà o orí ẹyẹlé mo rí ọ orí ẹyẹlé kò ní já mọ́. mo ti mẹ́rin lórí ọwọ́ mi tẹ̀. orí bá lọ o. ó bọ̀.